وسلم. صلوا على النبي الكريم. صلى الله عليه وسلم. صلوا على النبي المولانا. Mr. Oluwadamilare. Naam. Nígbà tá a ṣe ìsìára tán, wàláhì Ọlọ́run ti bí ya gbogbo bùkátà yín. Ṣé rí ibi nígbà tí àwọn tá a bá ti ṣe ìsìára tọ́lọ́run ti dáhùn tọ́lọ́run ti tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ wọn, àwọn la máa mú wá síbi. Rà àwọn tó wà nínú ilé wọn, àwọn tí ó pé ẹlòmíì ṣẹ̀ṣẹ̀ wá ni. Àmọ́ ẹni tọ́lọ́run ti tàn mọ́lẹ̀ sí títí tá a kàn fẹ́ sọ tí ó ní láti ṣe fún òun la máa ń jẹ́ kí kó wá bí mo yẹ sọ. Ṣé rí nígbà tá a parí ìsìára, mi ní parọ́ fún yín, àwọn bí ètò ayé yín gangan ṣe rí ó ṣe díẹ̀, àmọ́ kò sí nǹkan kan tí àdúrà ò lè tó ṣe. Ṣé wá rí níwọ̀n ìgbà tí irú nǹkan báyìí bá ti wáyé tá a sì ti bẹ lọ́hùn, Ọlọ́run á máa wo torí nǹkan tá a fi bẹ́ẹ̀ kó sì wò pé bí ẹ bá ṣe torí ní tẹ́ ẹ fi bẹ̀ mí ó dà Ọlọ́run á wá yọ̀ǹda. Ṣé wá rí tọ́lọ́run bá ti yọ̀ǹda arú nǹkan báyìí àfi kéèyàn ó gbìyànjú, kò gbọ́dọ̀ lọ o, kò gbọ́dọ̀ bọ́mọ yẹn lọ. Bí mo ṣe wá ń sọ lọ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ wo Mr. Damilare, oore ńlá kan ó ti wọlé tọ̀ yín wá. Ṣé wá rí oore yìí, oore àjẹǹjẹ dalẹ́ ni, oore téèyàn jẹ téèyàn tó máa ń fọ́ máa jẹ ni. Kódà oore tí máa ń wọlé tọ̀ ẹ̀dá táwọn ẹ̀dá ẹgbẹ́ rẹ̀ ó wà tó máa fi bẹ̀bẹ̀ tí wọ́n ó fi máa tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Àmọ́ ṣe rí àmọ́ ẹyọ kan tó wá wà ńbẹ̀ ó so mọ́ màmá yín lẹ́sẹ̀. Mo rántí pé mo bí yín níjọ́sí ẹ sọ pé màmá wà, Ọlọ́run wàá bá wa dà wọ́n lágbà, ẹ̀wọ̀n ò ní kú fún yín kékeré, ẹ̀yin náà ò ní sọkún mọ́ wọn lójú. Ṣe rí ẹ wàá sọ fún màmá pípé ìgbà tẹ́yìn náà dọ́dọ̀ àfa tá àfa bá yín bẹ̀ lọ́hùn, kìkìdá nǹkan mẹ́ta kan wà tí màmá ó ṣe, ẹbọ mẹ́ta kan wà tí wọ́n ó rù, tọ́lọ́run bá ti fún wọn rú táwọn náà dẹ̀ ṣe dáadáa, wàláhì àwọn àrọ́mọdọ́mọ wọn yóò sì máa dúpẹ́. Àwọn ọ̀rẹ́ yín tó ti mọ̀ yín wọ́n ó máa fi ti yín tọrọ lọ́dọ̀ Ọlọ́run. Ẹ rí ẹbọ mẹ́ta tí màmá yín ó rù, àkọ́kọ́ ni ẹbọ àmójúkúrò, ẹlẹ́ẹ̀kejì ó ní ẹbọ ìtẹ́lọ́rùn, ẹ̀wá rẹ̀ lẹ́ẹ̀kẹta ẹbọ ìfaradà. Tí màmá bá ti lè ní àmójúkúrò, tí wọ́n ní ìtẹ́lọ́rùn, tí wọ́n sì ní faradà, ẹ wo àwọn abiyamọ míì wọn ó sì máa gbàdúrà, wọn máa fọ̀rọ̀ yín tọrọ pé kọ́mọ tàwọn náà kọ́lọ́run ṣe ọ̀rọ̀ rẹ̀ bó ṣe sọ̀rọ̀ yín ní ti dáadáa. Oore ti wọlé tán ajẹ́ǹjẹ́ dálẹ́ sí ni. Ẹ dákun torí Ọlọ́run, torí ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, ẹ sọ fún màmá wọ́n bá sì jẹ́ pé ẹni wọ́n wá rí mi ni kémi náà ṣàlàyé fún wọn, ìyókù kékeré ni àfa. Ṣé gan àfa, mo really appreciate gbogbo effort yín. Ṣé wàá rí ti ẹbọ rírú tẹ́ni kí mọ̀ mí ròyìn ìtẹ́lọ́rùn, àmójúkúrò àti ìfaradà, ó yé mi náà dìbẹ̀ ṣe sọ lọ. So tí n bá ti wá délé ìgbésẹ̀ nìkan aláwọ̀kọ́ tí mo kọ́ ṣe ẹgbà Ọlọ́run wá pẹ̀lú yín. Ẹ ṣé gan. Ó dá o, ẹ kílé o. Hello, ẹ káàsán. Ẹ káàsán ma. Ọmọ kan ní sùn jẹ́ kí n pè padà. Ẹ káàsán. Ẹ káàsán ma. Ẹ má bínú, mo rí pé ẹ lọ báyìí tẹ́lẹ̀, ẹ tún turn back, ṣé kò sí problem? Normally ẹni tí mò ń bá sọ̀rọ̀ yẹn network yẹn ni ò dá mú wá lọ́wọ́ jẹ́ máa design pé bí a kí n bá tún padà sẹ́yìn yẹn bóyá màá gbọ́ nǹkan tó ń sọ dáadáa. Níbo lẹ ń lọ? Ọ̀nà bíi tẹ́ face tẹ́lẹ̀ yẹn lọ́nà tèmi náà. But mo ti wò tẹ́lẹ̀ pé kí n wá bá yín pé kí n tẹ̀ help yín síwájú kí n fi yín ní lift. But mo tún wá rí pé padà mo wá pé hope everything is fine. Èmi ní pé ọ̀nà báyìí lẹ́nu pé ẹ wá fẹ́ fún mi ní lift. Ibi tí mi ò wá lò jìnnà, ibi Dangote cement yẹn ni mò ń lọ. Mo
mọ́tò yájú ẹsẹ̀ lọ ẹsẹ̀ yájú mọ́tò lọ ara ló ń fàbọ̀ sí ṣe understand so èmi tí mo dẹ̀ fẹ́ gbé yín I don't mean any harm ó kàn wù mí látọkàn pé kí n kàn help yín ni pé kí n kàn gbé yín síwájú. ok kò sí wàhálà olúwa ló nílé àtẹkùn ẹ ṣe gan. Ní àkókò díẹ̀. Ìbínú mi ò bínú kí ló ń fẹ́ fi bínú ṣe nǹkan tí mo kàn fẹ́ ká ṣe ni pé ẹ má jẹ́ kí n pẹ́jọ́ bí torí pé mo ní láti délé ní kíákíá. Rárá o mi ò tiẹ̀ lè gba kókó yín rárá orúkọ tèmi ni Dùnmí nínú Adélékè mo dẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú Ọ̀ṣun ṣé mo lè mọ̀ yín. Orúkọ tèmi ni Olúwadámiláre mo jẹ́ ọmọ bíbí inú ìlú Ẹ̀gbá Ọmọlúṣàbí ọmọ Agbóngbò Àkàlà. Ṣé mo sọ fún yín pé mi ò really base sí Nàìjíríà UK ni mo ń gbé bò mo máa ń wá sí Nàìjíríà lẹ́ẹ̀kọ̀ọ̀kan so tí bá ti wà nílé tí mo wà bored náà mo máa ń stroll around the street ni mo ṣe rí ilẹ̀kan yẹn tí mo fi ní kẹwàá mọ̀dọ̀ mi. tí ẹ bá mind ohun mi kí n túmọ̀ ìjọba ìlú bọ̀ mò ń bọ̀ ṣe jẹ́ kí sáré bá mi check nǹkan tí mo kà ní. Hello ma. Hello Dámiláre ọkọ mi látàárọ̀ tó ti jáde ó yẹ kó ti dé ṣó yábì kan ni. Ẹ má bínú ma mo gbàgbọ́ láti pè kí n ṣàlàyé fún yín ni mo sáré yábì kan ni ma. Ó dáhùn má pẹ́ o. No mi ò ní pẹ́ dé. Ilẹ̀ ti ṣú o àmọ́ oṣù mo ti dáná díẹ̀ o ó dẹ̀ mọ̀ pé kí n jẹ oúnjẹ tó tutù. You can trust me now. Jọ tó lọ lọ́nkàn mi má pẹ́ kó tó dé o. Tani ṣé kò sí problem. No kò sí. Àbí wọ́n ti ń wáyé nílé. Normally mom sí mi ló pè mí. Okay. So mi ò jẹ́ kọ́ mọ̀ pé mo níbi kan mi tí mo lọ yàtọ̀ síbi tí mo dágbére fún mi. So ara pè mí sí pé ṣé mo tún yàbí kan ni máa ń lóòótọ́ mo yàbí kan pọ̀ mi ní pé mo tó di pé mo délé. Oh your mom. Yeah. Mo dẹ̀ wish láti bá mọ́mí yìí sọ̀rọ̀. Ṣé kí n pè wọ́n? Mo ní o ẹ má worry mo máa meet us some other time. All right. Iṣẹ́ tó ń ṣe kò ní dìṣẹ́ mọ́ ẹ lọ́wọ́ Dùnmí nínú lórúkọ àbí Ọlọ́run á bá mi dùn ẹ́ nínú Ọlọ́run ò ní bá mi bà ẹ́ nínú jẹ́ o ṣé mo dúpẹ́ I really appreciate God bless you mo. Mi ò kúkú ju báyìí lọ o ṣé mo ṣàdùn rí ṣá. Mi ò lè gbé gẹ̀ẹ́sì. Mo lè gbé gẹ̀ẹ́sì Ọlọ́run ṣe o ṣé mo dúpẹ́. Ọlọ́run bá mi dúró tiẹ̀. Ọ̀rẹ́ kò sí wàhálà. Ó dá mọ́ mi ó dá mọ́ ṣé o. Yes ma. Wá délé láyọ̀ o. Àmì o mọ́ mi pẹ̀lẹ́. Yes ma. Ẹ ṣé mo. Ọ̀rọ̀ Ọlọ́run máa ń lágbára. Ǹjẹ́ ó lè jẹ́ Dùnmí nínú ni tí àfáà ń sọ ṣá wípé ó ń bọ̀ wá nu omijé ojú mi nù. Ẹni tó ń bọ̀ wá sọ ẹkún mi dẹ̀rín, ẹni tó bọ̀ wá sọ ẹ̀gbọ́n mi dógò. Ọjọ́ tí mo mọ̀ ó mú mi mọ́lé ẹ̀. Lẹ́yìn tí mo mọ́lé ẹ̀ tán ó mọ́lé àwọn òbí mi ó dẹ̀ ṣe dáadáa fún ìyá tó bí mi lọ́mọ. Ǹjẹ́ ó lè jẹ́ wípé Dùnmí nínú ni ẹni tí àfáà ń sọ ṣá?
tó yẹ pé òwe àwọn àgbà sọ wípé ọ̀rọ̀ ṣònìkùn ojú ṣònìkùn máa fi ń wò àmọ́ Ọlọ́run ìlérí ẹni kó yẹ kó ṣe lórí ayé mi. Yá ṣe o ṣé ẹ máa wò mí ní ìràn ni ṣé ó dà pé ẹ understand nǹkan tí mò ń try láti sọ sá kíní tí mò ń sọ yìí mo ti náwó mo ti nára gidigidi sórí nǹkan tí mò ń sọ yìí ẹ project lọ́tún ló sì ṣé o ẹ má wò mí ìràn ẹ ṣàánú mi. Alhaji Abdulhakeem. Yá ṣe o. ṣe rí tọrọ bá ti rí báyìí kò sí nǹkan méjì tá a ṣe ju àdúrà lọ ṣòye yìí tá a bá ti ṣe istihara mo fi dá yín lójú pé lẹ́yìn ọjọ́ mẹ́ta tá a bá ṣe istihara Ọlọ́run bí ya gbogbo bùkátà yín gbogbo nǹkan tó dàbí òkè ìṣòro gbogbo ó sì wálẹ̀ pátápátá ọjọ́ mẹ́ta péré lẹ́yìn ọjọ́ mẹ́ta ọ̀hún ẹ fọkànbalẹ̀ ṣe rí mo mọ̀ ní pé ká wá sókè ń bí yín torí àwọn àlejò tí wọ́n wà nù ilé kémi àti yín ó lè sọ̀rọ̀ ẹ sì ti ṣàlàyé ilẹ̀ ti kún àmọ́ ẹ jẹ́ ń bi yín ní ìbéèrè kan Alhaji ǹjẹ́ ẹ nígbàgbọ́. Ìgbàgbọ́ ṣe rí gẹ́gẹ́ bí mo sọ síwájú ọ̀rọ̀ ìgbàgbọ́ tẹ́ sọ ẹ̀ òun ló máa mú mi tún sọ̀rọ̀ yéègé ṣé ẹ̀ understand ni ṣé o mo ti ná over 10 million naira sórí ipe afẹ́ kí nǹkan ti investment mi lọ́tún lọ́sì gbogbo ẹ̀ kó já sí dáadáa. Alhaji Abdulhakeem ṣe rí ẹ ti ṣàlàyé tí wọ́n ń sọ̀rọ̀ ìgbàgbọ́ ṣé o. ṣe rí Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó sọ ọ́nà àdíìtì kan ní báwo ló ṣe wí. báwo ló ṣe wí sá. Ànábì ní qala rasulullahi sallallahu ta'ala alayhi wa sallam man qala la ilaha illallah alizan min qalbihi dakhala al-jannah. Qala rasulullahi sallallahu alayhi wa sallam Ànábì wa tí kẹ́ àti ọ̀la ń bẹ fún sọ báyìí wípé man qala la ilaha illallah gbogbo ẹni tó bá ti lè sọ gbólóhùn la ilaha illallah alizan min qalbihi tó rinlẹ̀ gidigidi ní inú ọkàn rẹ̀ dakhala al-jannah irú ẹni bẹ́ẹ̀ yóò wọ ọgbà àlùjẹ́nà ṣé wá rí kì í wá ṣe ọgbà àlùjẹ́nà nìkan gbogbo òṣòro kí ṣòro tírú ẹni bẹ́ẹ̀ bá ní yóò bí ya ẹ wò ọ̀rọ̀ tó wà lẹ́yìn tá a bá ti ṣe istihara ọjọ́ mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta mo fi dá yín lójú nǹkan mẹ́rin kan wà tí Ọlọ́run Elédùmarè tó fi ṣe bàbá gbogbo nǹkan ṣé rí nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tí Ọlọ́run Elédùmarè fi ṣe bàbá nǹkan kò sí gbogbo ìgbà tá a bá fi bẹ Ọlọ́run bó ṣe yẹ ká fi bẹ́ẹ̀ tí kì í bí yarú bùkátà bẹ́ẹ̀ ṣé ń gbọ́ mi nǹkan mẹ́rẹ̀ẹ̀rin ọ̀hún mọ́ṣáláṣí bàbá alẹ́ lọ́lọ́run fi ṣe Jímọ̀ tẹ́ẹ̀rí òun bàbá ọjọ́ ni Ramadan bàbá oṣù Iléyá bàbá ọdún mẹ́rẹ̀ẹ̀rin yìí tá a bá papọ̀ tá a fi ṣàdúrà sọ́lọ́run kò sí bí bùkátà náà ṣe lè rí bùkátà náà ó bí ya mo wá fi dá yín lójú lágbára Ọlọ́run lẹ́yìn ọjọ́ mẹ́ta ọ̀hún gbogbo bùkátà yóò bí ya. ok tó bá rí bẹ́ẹ̀ èlò wá ní kí n fún yín sá. Alhaji Abdulhakeem ṣẹ́rí ẹ jẹ́ sọ nǹkan kan fún mi ẹ ń sọ̀rọ̀ bí ẹni pé ẹ mọ̀ mí lánàá kó tó dé mi títowó kọ́bọ̀ ẹ má mú wa. kí n fowó lẹ́kẹ̀. tá a bá wá parí àdúrà tọ́lọ́ Elédùmarè bá wá bí ya gbogbo bùkátà yín tọ́ dẹ́rìn pẹ̀kẹ́ yín gbogbo tó bá wá wù yín tẹ́ ẹ fẹ́ fi dúpẹ́ bísímìlà àmọ́ báyìí tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ wọlé àdúrà ẹ má mú nǹkan kan wá. bọ̀ ṣé o mi doubt yín o mi doubt yín sá bọ̀ nǹkan tí mo ń try láti sọ ni pé bóyá ẹ fẹ́ bá mi ṣe kìíní ìtúrẹ́lẹ̀ ṣe fẹ́ béèrè owó kọ̀ọ̀kan lọ́wọ́ mi ẹ jẹ́ n sanwó I have money mo lówó I have money ẹ jẹ́ n transfer owó sí sá. Alhaji nǹkan tá a ṣe ò ní mo ti sọ fún yín ẹ má ṣèyọnu nígbà tọ́lọ́run bá ti gbàdúrà gbogbo àrà tó bá wà lọ́kàn yín tẹ́ fẹ́ dá fọ́lọ́run bísímìlà àmọ́ báyìí tá a ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ àdúrà ẹ má ṣèyọnu. tó bá rí bẹ́ẹ̀ mo ti gbọ́ ti yín sá and mo promise yín pé tí àdúrà mi bá gbà délẹ̀ sá àmọ́ ṣe rí mọ́ṣáláṣí yín yẹn tẹ́ ń kọ́ lọ yẹn èmi ni máa parí ẹ̀ máa dẹ̀ ṣe àwọn ètò oríṣiríṣi sí mọ́ṣáláṣí yẹn. Ọ̀rọ̀
dágbó ó jàjà kò dáwó ẹ̀ sápò kí ṣe ló nà fún mi bẹ́ẹ̀ àjàsà ẹ̀kan sára àjàsà ọmọláwálé ọmọ wọlé mọ́tò oṣù. ànábì tiwa kó bẹ́ẹ̀ bí èèyàn rí ayé kó bẹ́ẹ̀ bàbá bá sún pé èyàn bíríkìtì máa lábì lọ bí èèyàn kó bẹ́ẹ̀ ànábì tiwa kó bẹ́ẹ̀ náwó sójú ẹ̀ náwó sójú ẹ̀ bàbá yé kó bẹ́ẹ̀ náwó sójú ẹ̀ ó gbé sára olóyìnbó fẹ́ nìyẹn ajé eléyìí ò lè tẹ́bi o. ọlọ́run méjì eléyìí ò lè tẹ́bi. ẹ̀rọ kan lálá lè máa ń ṣe. méjì fílẹ̀ fún. fílẹ̀ fún. eléyìí tó kù ìmọ̀ fi ń ríran lọ. tẹ́ ẹ bá ti fẹ́ fàyè ẹ yẹ ká pàdé lọ́dọ̀ ìyálájì Oyinda. Ajayi pọ̀. mo ti mú kọ́ yó mo ti gbé kó sára bàbá wọn bí èèyàn kó bẹ́ẹ̀ bàbá bá sún pé ẹni ìyẹn tó bá ti fún báyìí. ó máa la ni ó máa la tọ́ ni ó máa la tọ́ báyìí. ọ̀gbẹ́ni má lọ pẹ́ nírọ̀ yẹn o èmi ò lè fi ẹlẹ́ ọ̀gbẹ́ni tí ìbá ti lọ báyìí mo ti lọ nìyẹn o bí èèyàn má fi mí lẹ́ o. báwo ni dùn nínú ṣọ́wọ́ pa. báwo ni náìtẹ̀. náìtì mi wà òkè wọ́n kọ́. ṣé o miss mi ni. dùn nínú. wípé mi ò mí ìfẹ́. mo wà nílé mo kò wá bọ́ọ̀dù torí ẹ ọkàn mi wá fà sọ́dọ̀ ẹ̀ mo ṣe ní kí n pè é kí n tiẹ̀ gbọ́ ohùn ẹ̀ kí n dẹ̀ bèrè àlàáfíà ẹ̀. hello má bínú network ẹni dà mo ń bí question kan lọ́wọ́ mi lẹ́gàn ní pé ṣé mi ò mí ìfẹ́ láàrin mi pẹ̀lú ẹ̀ tí má sí pé mi ò mí ìfẹ́ ló mú pa ọlọ́run. ta ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀? má bínú díẹ̀ má bínú pé mo lò díẹ̀ fún ẹ mo sí mi ni mo bá sọ̀rọ̀. Oh, your mom. My regards to her. Alright, no problem. Hello, Dumini. Mommy, Erama. Báwo ni ọkọ mi ṣàlàáfíà ló wà? A dúpẹ́. Báwo ni gbogbo ẹ̀? A dúpẹ́ ma. Ẹ̀yin náà ńkọ́ ma? Bẹ́ẹ̀ mo wà lálàáfíà. Báwo wá ní díẹ̀? Fine ma, mo wà okay. Ṣé kò ṣáà sí kankan? Pẹ̀lẹ́. Ike ṣùgbọ́n mo ní ike ẹgbẹ́ mi fún dáadáa. Okay. Hello, Dumini. Alpha. Oluwadamilare. You know what, baby? Let me call you back. Mo gbé nǹkan sórí iná, ó dà gbé kíní yẹn, ó ti fẹ́ máa jóná. Take care of yourself. Kí ni àtọ́ máa ń fa? Ìbá fa kọ̀ọ̀kan. Ìbá fa. Ó mọ̀ rẹ̀ wá síbí báyìí. Tí bá pè tí bá kí kò sí nǹkan kan tó ń fi ṣèyàn. Mami, mo kò fẹ́ fún yín tòrò sí ni o. Tó pẹ́ ẹnu fún ara yín náà ẹ̀ látàn. Láàrin mi pẹ̀lú ọmọdé mi ti fà fún mi. Ọlọ́. Ó ti kó mi jẹ. Ó dà láàrin mi àti ṣé wọ́kọ̀ láìpẹ́ ọmọ yìí. Èmi náà kọ́ mọ́ pàkéjì ara mi ni kò má dàbí gbogbo èmi náà kọ́ tó yá ká ní. Mami, mo máa wá àti fi ilé ìwé tó máa fi wá wò pé aṣọ ọmọkùnrin náà ó ti street tó báyìí. Tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ló fẹ́ hàtì fún máa hàtì ní hàtì pé bóyá ó máa hàṣà ló máa ẹ̀rù máa bọ́ ọmọ yẹn o mi fẹ́ kó lùsọ ọmọ yẹn Dámiláre. Mami, òun obìnrin wá sínú ilé yìí rí o. Mami, ṣẹ́yìn lọ́ọ̀fù lò. Domi nínú wà láì tàbí
ọjọ́ tí mo rí báyìí ọjọ́ tí mo rí nígbà tí mo tún wá ń sìn lọ sí tí mo sì méjèèjì bọ́ síta ìdúró ọmọ náà in fact ọmọ yẹn ṣe mú jáde. mi ò fọ́ fún dùnmí nínú. a má sọ bẹ́ẹ̀ dábìlì. ẹbí mi lè pé ta ni tí mo fọ́ fún. ká ló fọ́ fún. ṣé mo yáwó Davido. ṣé ọmọ ìkọjá yìí. kí pèsè ẹ̀ gbé mi náà kán blọ́ọ̀gì mi kán pé Dámiláre o ó fẹ́ Chioma. no ṣùgbọ́n Chioma ìyàwó Davido àìrọ́. ó dà tẹ́ bá ti lọ́wọ́ sí yẹn ó dà ẹ jẹ́ kí n gbà Yasẹ̀. Yasẹ̀ à ń jẹ́ Yasẹ̀. Mami ẹ mọ̀ ìyàwó Portable ẹ mọ̀ pé Portable aláriwo ni kí n gbàyàwó ẹ̀ Yasẹ̀ kókò tí ẹ láàdù mi. ẹni sùúrù Dámiláre kí ló ń ṣe ẹ́ náà kí ló ń ṣe tó fi àìrójú sílẹ̀ tó ń wá ìrójú káàkiri. Mami ẹ fọwọ́ sí dùn mí nínú. mo náà mo ti mo nífẹ̀ẹ́ sí ni dùn mí nínú. ó ti lọ Mami ẹ jẹun tó máa jẹun mo fẹ́ jẹ wíìtì. wíìtì sọmọ lè mí rò. Mami. Baby, Ray, Kimi, today not you posted. So funny. That reminds me, babe. Kí ló ṣẹlẹ̀? Ó fún mi ní feedback nípa ọ̀rọ̀ preparation wedding wa. Ó mi pé wedding wa bí? Kí ló dá wa dúró? Nothing much. Because tí mi kàn wò ni pé màá tí mo sọ fún mom sí. Mom sí wá sọ fún mi pé pẹ́pẹ́ sí o, àwọn fẹ́ ká ṣe nǹkan kan lẹ́yìn olórí ẹbí wa. Bí ti báwo? Olórí ẹbí báwo? Ìyàwó mi ti sọ fún mi pé gbogbo nǹkan tá a máa lò fún wedding agbára Ọlọ́run máa gbé. So mom sí wá sọ fún mi pé kò normal bẹ́ẹ̀. Pé lóòótọ́ ìwọ ló design mind ẹ̀ pé nǹkan tá a fẹ́ ṣe fún wedding agbára Ọlọ́run gbé. But I no gbọ́dọ̀ try. Ká náà contribute. Ìyẹn ló máa yẹ ká náà lè lẹ́nu wọn. Tọ́ olórí ẹbí wa, mo regret pé mo jọ wọn láyé. Tó bá olórí ẹbí wa torí mi báyìí, ó dàgbà kó olórí ẹbí wa kọ́pọ̀ mi lẹ̀. Olórí ẹbí bímọ 23. Kò sí tó jọ wọn náà. Kí ló dé? Ọmọ àlè náà gbé fún wọn ni. Irọ́. Ọ̀rọ̀ yẹn kàn. Olórí ẹbí yóò ní ṣìnà débi pé gbogbo lẹ́mọ̀ lẹ́bí wa ló ti tà tán. Èmi àti wọn agree. Wọ́n máa sọ pé tí nǹkan bá ti jọra wọn kì í agree. Mo hate wọn with passion. Àwọn gbọ́dọ̀ dé o, wọ́n gbọ́dọ̀ mú dé tì lẹ́yìn àwọn kíní kan. Olórí ẹbí nǹkan yóò lọ fáfá àdégbò lẹ́kùn tẹ̀ ń sọ sí i. Ó dẹ̀ láì pẹ̀lú yín dá a lè ṣe ní pálọ̀. Táwa yọ kó bóyá ìyàwó mi ò fọwọ́ sí. No, mi fẹ́. Bébí mo lè ti sọ fún ẹ. Tó bá jẹ́ pé nípa ọ̀rọ̀ ti bí, ẹ má worry, mo sọ fún agbára Ọlọ́run ká everything. Olórí ẹbí wọn sọ pé bóyá ká fi sí next month. Wọ́n sọ pé next month yẹn bóyá ká tẹ̀sẹ̀ bóyá bí second week of next month. So ìwọ̀n wo normal. Bébí mo sọ fún ẹ, tí o bá ṣèfẹ́ tí mo kú ní sí ẹni, group chat la bá fi wedding wa yìí ṣe. A máa ṣe group láàrin family ẹ̀, group láàrin family mi. Eléyìí tó bá dẹ̀ fẹ́ fọwọ́ sí àbò ń ṣe kábàkàbà pé olórí ẹbí kú. A máa yọ kúrò ní group chat ni kò jù bẹ́ẹ̀ lọ. But ìfẹ́ tí mo ní sí ẹ mo ṣe ní pé ká ṣe láláriwo. But eléyìí tó tún wá lọ́n delay yìí, òun ni kò yé mi. Ṣé o mọ̀ pé 2 weeks mo dẹ̀ ní Nàìjíríà? 2 weeks péré nítorí mo ṣe ń pressure ẹ pé ká tètè mo bá ṣe máa ṣe. Mo dẹ̀ fẹ́ kájọ padà ni. Àbò olórí ẹbí yóò fẹ́ kó fẹ́ mi. Kò ní dá fún olórí ẹbí. Èmi ò gbá tiwọn. Olórí ẹbí ó dà wọn ò ní ṣoríire. Kò máa gbọ́ tábà ọmọ sí mi kò mí kó olórí ẹbí wà ní wedding mi. Àmì má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ yẹn. Ṣé o mọ̀ ní? Ẹjọ́ tí olórí ẹbí bímọ first born wọn tí mo lọ bẹ̀. Ǹjẹ́ o believe pé wọ́n fún mi lẹ́ran? Olórí ẹbí ní kó má fún mi lẹ́ran, aṣọ oúnjẹ ní kí n jẹ. Mo bí pẹ́yìn ká ṣe ọ̀rọ̀ ìwà lórí ọ̀ní group chat o. Kì í ṣe gbọ́n family mi ló ní àlẹ́ fún lọ́wọ́. Kí ló dé? Kì í ṣe pé wọ́n lórí àti àwọn ọ̀rẹ́ rìn. Kò sí kò tó bá wọn lẹ́rù ju pé àti dátà lọ. Tó bá tún wá rí wọn, tó bá rí wọn, tó bá kó lórí ẹbí wa. Ó padà bí báyìí pé bóyá wọ́n lànà báyìí wọ́n pọ̀ mọ́ á regret pé kí ni mo jo lórí ẹbí fún. Ṣé kò ṣe pọ̀ lọ́ta lẹ family iṣẹ́ wọ́n tó rí ẹ̀? Bébí ṣàwọ̀ kan ní jọ bébí. Àwọn ọmọ ìmọ̀ ìyàwó rẹ̀. Kí tún ni? Kí ni a máa gbé ẹ̀ sí olórí? Kí ló ń dé àwọn pípìn ìwọ̀n kan? Wílé. Èdè ò tí ẹ̀wọ̀n kọ́kọ́. Kí ni àwọn pípìn perform ni? Àwọn ọmọ ìlú ń bá yé jẹ́. Ṣé wọ́n ṣàmà wo gbogbo àwọn yẹn o? Èmi yóò máa ń stress òkè ni. Tẹ̀lé tó wá rí sí nǹkan. Wèé màlélẹ́ ẹni yìí. Ma'am,
ṣe ilé ọdún bọ́ sọ fún mi mi ní fẹ́ kó bẹ inú mo mọ̀ máa wà láàárọ̀ mo dẹ̀ mọ̀ máa wà lọ́sàn wíwá tí mo wá bá yín lálẹ́ kódà ìyàwó mi jẹ́ kó mọ̀ pọ́dọ̀ yín mo ń bọ̀. ṣé ní kó má wá sọ́dọ̀ mi mọ́ ni. no tí tó bá ti mọ̀ pọ́dọ̀ yín ni mo ń bọ̀ ọ̀tọ̀ ni tíǹkì ni mami dáàdì mi ńkọ́ torí ìdí mi ń jẹ́ kó yé mi pé kí ọ̀rọ̀ relationship mi àtòun kó tó lè wọ̀ òun ní láti mọ dáàdì mi. Dámiláre kí ló kan ti bàbá ẹ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ pé fẹ́ ṣèyàwó ẹ ṣèyàwó fi lọ́kàn balẹ̀ ẹ má ṣèyàwó ṣé lọ́sẹ̀ kan yìí ẹ ti ṣe tó lẹ́nu ṣe wá jí mi lálẹ́. ẹ understand nǹkan tí mo sọ fún yín láì ṣe pé dùn mí nínú rí dáàdì mi fẹ́ ó ń jẹ́ kó yé mi wípé marriage wo ò lè hold. kí ló kan ti dáàdì ẹ nínú gbogbo nǹkan tá a fẹ́ ṣe yìí. mami kẹ́lẹ̀ mọ̀ wípé ọ̀rọ̀ dáàdì mi wà important to marriage nǹkan tí dùn mí nínú fẹ́ òun gbọ́dọ̀ bá fẹ́ o. Dámiláre nǹkan tí dùn mí nínú bá ti fẹ́ ló máa bá fẹ́ mi ni kó má bá fẹ́ ṣé ní sí ìlú ṣe máa sọ pé bàbá ẹ̀dá ìtì láṣẹ màmá wà bàbá ẹ̀ káàkiri. mami láti pé dáàdì mi wà lórí ìjókòó dì mí nínú dáàdì mi láì ní pẹ̀lú ìgbéyàwó rẹ̀ wọ́ọ̀kì. ó ga ọ́ ṣé pé gbogbo àwọn challenges tó ti face inú ayé nìyẹn. kékeré tún nìyẹn Olúwadámiláre. mo wà pẹ̀lú ẹ̀. Olúwadámiláre. mo wà pẹ̀lú ẹ̀. My mommy dropped me when I was 3 months. 3 months ni mo wà tí ìyá mi ti gbé mi sílẹ̀ láì wẹ̀yìn wò rárá. Gbogbo nǹkan kí nǹkan tí mo dà lénìí ọlá Ọlọ́run ọlá bàbá mi òun ni mo fi dà. Torí ẹ̀ ló ṣe máa ń dùn mí kòkòrò jẹ́ kí n gbádùn òbí tó gbó. Ẹni tó wá ṣe gbogbo sẹ́yìn kò dúró jẹ́. má bínú mi ní fẹ́ kó ronú bó ṣe ronú o gẹ́tẹ̀ Ọlọ́run ló pa ẹlẹ́kùn. So má bínú tó bá pè mí ni mo jẹ́ kí o máa rántí àwọn past má bínú I'm very sorry. Okay, so nǹkan tó wọ́n sọ fún mi ń jẹ́ kí n máa yẹn lè pé o value dáadé ju mọ́ mi lọ. Olúwadámiláre. mo wà pẹ̀lú ẹ̀. Olúwadámiláre. mo wà pẹ̀lú ẹ̀. Ṣó fẹ́ kí n come out blame fún ẹ? No problem. Mo fílì bàbá lára ju ìyá lọ. Gbogbo ọkùnrin kọ́kùnrin tí mi bá fẹ́fẹ́ kódà ó wù mí kó ní bàbá ju kó ní ìyá lọ. Torí mi ò ní mother love rárá. So father love tí mo ní yẹn tí mi ò tún wá gbádùn bàbá mi. So mo ti rò pé tí bá ti fẹ́ ọkọ bàbá ọkọ mi ni mo máa rí nírì bàbá mi. So mo prefer bàbá ọkọ mi ju ìyá ọkọ lọ. Hello babe. Nǹkan tó ń tẹ́lá jẹ́ kó yé mi sí ní pé ọkùnrin kọ́kùnrin tó bá máa fẹ́ ó tẹ́ ẹ lọ́rùn kó ní bàbá ju kó ní ìyá lọ. Bẹ́ẹ̀ni. Àwọn ọmọ tí Olúwadámiláre. Mo wà pẹ̀lú ẹ̀. Ó wù mí kí meet daddy ẹ̀ or kó fún mi ní nọ́mbà wọn. Mo mean daddy ẹ̀. Dad mi. Your dad. Ó wù mí kí n meet wọn or kó fún mi ní nọ́mbà wọn. Ó mì pé ó fẹ́ wọn pọ̀ sí mi. Is everything okay? Why not? Bàbá Olúwadámiláre. Ṣé ti kú ni? Bàbá mi wà. Bàbá mi wà dáadáa. Mo tún máa rí daddy ẹ̀. Daddy mi. So má worry. So tí má ti rí mom sí mi. So má ní kí wọ́n pe daddy. Torí pé daddy máa ń busy gan. Láì pẹ̀lẹ́ tí mo ti daddy mi gbẹ̀yìn sí if I'm not mistaken á ti tó bí 11 years. Ṣé o dẹ̀ ní daddy? Mo ní daddy nítorí ẹni pé ṣe daddy mi yé wọn daddy mi ìjàkùmọ̀ ni wọ́n tí wọ́n ṣe wọn lókàn
but tí ma fẹ́ dáàdì mi lẹ́nu láàrin mi pẹ̀lú ẹgbẹ́ yẹn sọ yìí ó máa fi dáàdì mi kò ná mi ní anything so má ronú lọ tó ń ronú yẹn ó máa fi dáàdì mi so ó mú nǹkan kí ni yúgọ̀ tí mo máa ń gbé wá kí n ti fi ok tó máa mú yẹn ẹdùn check sáré bẹ́gẹ̀tì ó sì wá di block. Ó dá mi láre. Tó bá tiẹ̀ wá tó ń bá wá sọ pé òun fẹ́ rí bàbá ẹ̀ òun fẹ́ rí bàbá ẹ̀ bí ṣe ló yẹ kí o máa ṣé bàbá tí wo ogun mọ̀ fún ara ẹ̀ ṣé nísìnyí báyìí lólu Adámiláre. Má ṣe o. Mami, ọ̀rẹ́ kúkọ lílé yìí o. Mami, ọ̀rẹ́ kúkọ lílé yìí o bẹ́ẹ̀ fẹ́ provide dáàdì mi òun ni next. Ṣé kò ṣáà ti rí bàbá ẹ̀ ni? Bẹ́ẹ̀. Mr. Femi ṣe bẹ́ẹ̀. Honestly, in fact, I was so disappointed. 5,000 àbí 50,000 naira. A ní péjọ yẹn gan-an ṣe mo at first láti máa pè é nọ́mbà ẹ̀ lọ ní sẹ́ẹ̀ pé imagine èho mi 5,000 naira. 5,000 orí bó ṣe sound ni o àbó o feel ẹ̀ ni. Mr. Femi Mr. Femi ò dé wá ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn. Ọ ṣe èèyàn bẹ́ẹ̀ lọ́tọ̀ yìí. Má bínú, máa bá wọn sọ̀rọ̀. Mr. Femi ò dé wá ń ṣèyàn bẹ́ẹ̀ yẹn èèyàn dáadáa wọn náà mọ̀ pé mi ò ṣáà lè ṣe nǹkan tí ò dáa sọ́dọ̀ ẹ̀. Nǹkan tí mi náà fi lè bínú kan lọ títí nìyẹn because but nǹkan tó wọ́n ṣe lọ́jọ́ yẹn ọmọ ó dùn mí o mi lè tán ó dùn mí gan seriously ní 5,000 naira owó kí ni náà. Má bínú ọ̀rẹ́ mi. Kò tó owó bá tí mo gbé débẹ̀ náà. Bá mo bá wọn sọ̀rọ̀ fa tó dùn mí gan but mi ò lè ṣe bẹ́ẹ̀ fún mi gan at least kò ṣe first time. Ẹ ká sọ. Ẹ jọ mà mò ń béèrè Ìyálájé ni tí wọ́n ní bíbá yìí. Ìyálájé bẹ́ẹ̀ni ṣé kò sí. No kò sí problem mọ́. Ẹ̀wẹ́ àwa tọ́lọ́ ń jẹ́ ká máa jẹ́ Ìyálájé náà rẹ̀. Ìyá ẹ ra mà. Ẹ jọ mà ìtorí bàbá kan ni mo ṣe wá sí bíbá ṣé mo bàbá tá à ń wá. Mi ò gbórúkọ yẹn rí. Bíbá iná ló máa ń wà ìṣẹ́lẹ̀ ni tí mò ń sọ yìí ẹ jẹ́ kí n júwe wọn fún yín wọ́n kúrú báyìí wọ́n kọlà sẹ́ẹ̀kì méjèèjì. Ṣé kò ṣe náwó sójú ẹ̀? Ẹ ṣe àwọn gangan náà ni mo sọ. Kí náà ṣe fún yín? Irọ́ mà ẹ wò ṣeré mi tẹ̀ ń wo yèmí lọ́mọ bíbí inú wọn. Ẹ pẹ̀lẹ́. Ṣé nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé tó bá ti ń wá sí bíbá ìjọ nítorí Ọlọ́run ẹ má ta ọtí kankan fún wọn mọ́ ibùkún tó mọ̀ pé tó bá ti ń wá tẹ bá ń lé wọn ní wá sí bíbá yìí mọ́ because tó bá ti ra ọtí tó bá mu ọtí dìwé bí wọ́n ṣe máa ń ṣe ó ti ń fa ìtìjú fún mi bọ́sí mi máa ṣubú káàkiri lẹ́lẹ́ ni ó dé fún àkótó fa ìtìjú fún mi ó ṣe ní kí n wá síbà kí wọ́n wọ̀n ní pé kẹjọ kẹ má ta ọtí fún wọn mọ́. Iye ọkọ mi wọn náà gbogbo ṣe sọlẹ̀ gbà tí mo gbórí àlẹ tó wá ní kí n wá sọ fún kọ́sítọ́mà mi pé má wà mọ́ ọ torí wọ́n ti wá kìlọ̀ fún mi kó pọ́síbù sórí ẹ̀yin lẹ máa kàn pé bàbá yín sílé tó jẹ́ pọ́blẹ́mù ti pé dáàdì mi o ẹ má mọ ọtí níbi kan mọ́ o àti pé ṣé wọ́n wá ní ọtí tó mu lọ́dọ̀ tèmi ló jẹ́ kó máa ṣubú kiri ni because mi ò understand. ṣé nígbà tí akọ́kọ́ jọ ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ẹni àpọ́nlé lèmi pé mi mọ pálábùkù nìyí ṣẹ́jẹ̀ blue pé bẹ́ẹ̀ ṣe òpó bẹ́ẹ̀ mọ̀ọ́rọ́ sọ yẹn àwọn kan wà tó mọ̀ọ́rọ́ sọ jù yín lọ ṣé ibi lẹ́yìn ẹni tí mo wá kì í nílọ yẹn ìjọ tí mo bá débi tí n bá dájì mi níbí báyìí tí bá bá wọn bí ṣé rí bẹ́ẹ̀ ọlọ́gbọ́n tí ṣe máa ń blue pé bá pé ó ń gbá lórí yín pé ọgbà wà lórí yín yẹn màá jẹ́ kó yẹ yín pé lómi ò ta ọtí ọgbà ẹ̀ ojú ti yín lọ ṣé blue pé ẹ̀kan lè sọ̀rọ̀ blablabla bí tí bá máa change ẹ̀ pẹ̀lú yín òun ni mo sọ fún yín. ó tiẹ̀ ti hàn lórí ẹ̀ ọba mi ṣe yín. ó ti hàn pórí ẹ̀ ọgbà wà bẹ́ẹ̀ kí fọwọ́ mi lé kọ́sítọ́mà mi lọ ṣé bí wàhálà fámílì ẹ̀ ẹ̀yin àti fámílì yín nìyẹn kí wọ́n lé kọ́sítọ́mà máa wà àbó máa gbọ́kọ̀ tó ń sọ máa gbà mí kẹ̀. fámílì ṣe tí wọ́n nìyẹn èmi gbọ́ bí tó ní ọlọ́run tí wọ́n fún kọ́sítọ́mà pé má wà á mọ́ o. ènìyàn mi ò ẹ bá mi dúpẹ́ ò ẹni tó jẹ́ happy birthday to you. It's birthday Santa to go àṣẹ Santa. Ẹ wo Jésù náà là dúpẹ́ fún lónìí tọrọ sọ àlùmí ìyàwó mi ò ní dààmú a mọra wa lónìí kò ní jẹ́ fún ikú kò sì ní jẹ́ fún àrùn a mọra wa pẹ́. ìyàwó ọmọ mi rè o ìyàwó mi rè bá a ṣe wá bí òun ìwọ náà wàá tún bímọ lágbára Ọlọ́run lágbára àwọn onílẹ̀ wàá bí bí ọ̀sán wàá bí òrò
ó bí ìbejì lákọ̀ọ́kọ́ ó fi Ìdòwú tẹ̀lé. ọmọdé mẹ́ta. ó bí ìbejì lẹ́lẹ́kejì ó fi Ìdòwú tẹ̀lé. ọmọdé mẹ́fà. ọmọdé mẹ́fà ó bí ìbejì lẹ́lẹ́kẹta ó tún fi Ìdòwú tẹ̀lé. ọmọdé mẹ́sàn-án ó bí ìbejì lẹ́lẹ́kẹrin ó tún fi Ìdòwú tẹ̀lé. ọmọdé méjìlá. Daddy kí ló ṣẹlẹ̀ pẹ̀lú fún ọkọ̀ǹkì yìí báwo ni mi fẹ́ nọ́ọ̀sì mọ́. mo fẹ́ sọ́dọ̀ máa já kan bí kò pọ̀ rẹ̀ pẹ́ tẹ́kílẹ̀ kó lágbọ́n lọ bí ó ti rí ni mo sọ yẹn kì í ṣeré o. Daddy, inú mi dùn láti meet yín. As in, gbogbo ìwà yín, ìṣesí yín, mo kàn ń relate dad mi lára yín ni. As in, I'm loving your daddy already. Wo bí ẹnu tí ò jẹ ego tí ò jẹ iyọ̀ tí mo kúkúrú lásán ẹnu àṣẹ ni eléyìí tí mo wí àwọn tó láyé ó fàṣẹ sí. Kìlọ̀ yìí ní ṣe mọ́. ṣe mo bí kí ló ṣe lójú àlejò kò dáa. Mo ti wọ. má ṣe bẹ́ẹ̀. Àná mi ọmọ mi ò aya mi ẹranko mẹ́ta òun ló gbọ́ òyìnbó sọ́wọ́n pé ajá gbóyìnbó àwọn ajá tẹ̀ mọ́ wọ́n gbèbò ọjọ́ ìnira ló sọ òyìnbó ẹ̀ ò ní mọ̀ nira. Àmín. Ìgbà tí mọ́tò gbá ajá ajá kan ṣe how come ló fẹ́ wí pé bóun ṣe fásitì tó bá mọ́tò ṣe fẹ́ pa òun òwò ẹran báwo ló ń ṣe bọ́ ọ̀run ló ti sọ kọ́m how ló wí láyé ó sọ kọ́m lọ ò ní kúkúrú àti èmi náà ní àti gbogbo wa o ẹlẹ́dẹ̀ tó àmọ́ ẹlẹ́dẹ̀ píìkì kan ní jẹlẹ́rẹ́ òun náà gbóyìnbó tí ẹ bá yọ ọ̀bẹ tí ẹ fẹ́ pa yóò máa ṣe no. Kí ni ṣé kí n dàgẹ̀? I love him already. Irọ́ ó ní fàájì rẹ̀ mi o. Ìyá mi má bínú náà fún. Yes sir, Daddy, ẹ free láti ṣe ìfẹ́. Kí ni? Say stop. I love him already. Say stop. Say mom. Daddy, inú mi dùn láti meet yín. As in, mo ti ń worry baby mi àti mọ́mi látọjọ́ yìí pé mo fẹ́ meet daddy. But pé mo tún wá meet yín lẹ́yìn. As in, my happiest day ni. Ọmọ mi tọrọ wá ti wá takora wọn. Èmi ò ń dáàdì. Èmi máa tún ra kájẹ́ ní bọ̀dí. Mo tún like yẹn. Ẹ wo, ẹni mo pé inú mi dùn láti meet yín lẹ́yìn. Daddy, báwo lẹ lò? Baby, I love your daddy already. Báwo lẹ lò? Zenith. Ẹ bá mi pé account number yín. 20. Daddy ẹ dúró. Àti mo sọ fún mi pé rèé báyìí daddy ẹ jẹ́ náà. Èmi 20. Daddy rí ẹ pé. 85. Okay. 01. 2770. 2770. Òun ni. Èmi ló bá sẹ́ǹdì ẹ̀ sí i, má dẹ̀ máa fún wọn. Mo ti bá yín ṣe 500,000 naira. Oh baby, don't make sure. I love him already. I told you. Àmì mo pé rèé báyìí daddy ẹ jẹ́. Ọ̀yà tó wá jẹ́ sọ ti olóńgbò wa. Yeah, daddy. Olóńgbò. Coming everything. Òun náà gbóyìnbó. Okay. Nígbà tí ọwọ́ oró ló tẹ olóńgbò. Èké. Olóńgbò tẹ́wọ́n pé máa ṣe. Òyìnbó ní sọ. Oh my God. Daddy, I really appreciate you. Tabanika wo time sin torí ọ̀nà. Yes, baby. Daddy, ẹ wo mo ṣì máa padà wá tí wọ́n meet yín. Ṣé ti gbọ́? Ọ̀nà ọ̀dọ̀ wa yẹn ó fẹ́ jìn díẹ̀ àti fẹ́ máa lọ. Baby. Kíákíá ni. Ẹ má bínú. Ẹ fẹ́ máa lọ. Ẹ lè tètè Máa ṣe irọ́. Ó lè dáná. Mọ́ irọ́. Yóò dà fún ọjà. Ìkọ́ ìkọ́ bala. Tó ọmọ bala. Wà lẹ́mi explain bala. Daddy, ó lọ, mo sì máa wá rí yín. Èmi àti ìpàdé ni wá báyìí. Ó yẹ sẹ́. Ó ṣe yà. Mọ́mí ó dàbọ̀ my dear. Pẹ̀lẹ́, God bless you. Ó tẹ́tì mi. Ó tẹ́tì mi. Ó ti ṣe 500,000. Abẹ́ tó bá yẹ pé torí fìlà táṣọ tẹ fún mi ní dọ́lù. Ó ti tẹ́tì. Mi láti ṣe máa ń ṣe yìí náà. Báwo tẹ́tì? Kí ló dé? Ṣé mi ṣe rárá tó? Ọmọ tó lọ fẹ́ràn. Ṣé mi ṣe rárá Lójú kọ́? àlejò kò tẹ̀ ẹ́ pé máa múrú nǹkan bẹ́ẹ̀ lójú àlejò. Ẹ tẹ̀ wá bó ti wá. Èmi ò pretend. Mo ti gbọ́. Ẹ wá 500 tó ṣe fún yín. Ẹ fẹ́ mi ní 250 mẹ́ẹ̀ àbí 400. Èmi kọ́ ní àkáǹtì ló ṣe sí.
àkáǹtì ló ṣe sẹ́yìn lè ṣe padà sí. sẹ́mi làkáǹtì. ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn sáfún mẹ́ta ọ̀nà ẹ̀ lè gbé lọ. tó olówó lọ́wọ́ mi ní bí kàkáàsì ló ṣe sí. ẹwẹ́ mi ò lórí kan. máa gbọ́ mọ ìpadà. ẹ ṣe máa pè padà. sẹ́mi làkáǹtì. sẹ́mi ní báńkì. oyè sowó sí báńkì. kí lẹ fẹ́ mu. Yàlájé. Bàbá mi. Díẹ̀ kí ló fẹ́. Malt, ok. Ẹ fún ní malt. Kẹ fún mi ní kí lẹ ní tó tutù dáadáa. Kò sí nǹkan tẹ fẹ́ tí ò tutù. Ẹ fún mi ní Goldberg. Tó tutù. Tó tutù. As usual. Tó tutù. Tó tutù dáadáa tó wọ yín. Kò ṣe tó tún máa mú nǹkan lẹ́ni tí o máa sá lọ. Tàbá ti ń kú mi bá ń lọ bí wọ́n pé lọ́jọ́ yẹn tó wá o mu tí o jẹja o sá lọ ní o. Ilẹ̀ bàbá àwọn léjeléje ò jáwọ̀ kó bẹ́ẹ̀ lọ́wọ́ sójú ẹ̀ níṣẹ́ lọ́ba wà lọ́wọ́ sójú ẹ̀. Bàbá àwọn léjeléje ò bí èèyàn. Bàbá tó bímọ lọ́mọ. Lọ́wọ́ sójú ẹ̀ bàbá. Lọ́wọ́ sójú ẹ̀. Ayọ̀màk. Àwọn èèyàn rẹ èwo ló dé báyìí tó jẹ́ white ni bàbá wọ̀ lẹ́yìn. Funfun lẹ́yìn èṣù. Funfun lẹ̀yọ̀ ń wọ̀. Tẹ́ bá ń gbọ́ ẹ̀yọ̀ ó ní ko ẹ̀yọ̀ àgéré ìsàlẹ̀ èkó àwọn ló ní wà. Mọ́ jayé mo ti. Náwó sójú ẹ̀ tẹ̀wé sójú ẹ̀. Ẹni máa yàtọ̀ kẹ́ńbó lẹ ti ń bọ̀. Ìyálájẹ yín dà. Èmi máa dùn ó. Ayé àwọn bàbá ṣe o. Ayé àwọn bàbá ṣe. Àwọn ará abọ́lódé sòdè. Mo lọ abọ́lódé sòdè. Bó lẹ ti wá ń bọ̀ bó lẹ ti lọ ṣòde. Aṣọ tí mo wọ̀ yìí wọ́n rán fún mi. Wọ́n rán ó sì ṣàìsì mi. 100. Ebi ọ̀dọ̀ rẹ náà lórí ti ṣẹlẹ̀. Obìnrin tó wá bí ń jọ́ tí mo mú nǹkan mi. Ló tí mi fi lè gbàgbé ẹ̀ nìyẹn. Iṣẹ́ tí obìnrin tó wá pè mí fún jọ ẹ̀ tó wá rẹ̀ǹtì mi. Tó dúró ń bí tó ló fẹ́ rí mi. Tó wọ white yẹn. Ebọ́dún ẹ̀ ló ti rí mi. Ó bá pè mí ẹjọ́ tá a lọ rò ní pé òun fẹ́ fi mí ṣe bàbá ọmọ. Ó ní bàbá ọmọ ọkọ ẹ̀ ó ti kú ló bá fi mí ṣe bàbá kú. Ní n bá lọ bẹ̀ o bí mo ti wà 500,000 ìyàwó mi. 500,000 naira. Tẹ̀wé sójú ẹ̀. Ṣé ti bá àlùbáríkà lọ́dọ̀ bí báyìí? Alárùbáríkà. Bàbá mú tó yáyà. Ó yá. Ọ̀dà ìwọ náà ọdún ẹni tá a tó sí oríire àbúrò bàbá yọ 50,000 má fún ẹ 50. Gbogbo tí n bá ti rà sí 50,000 mọ́. Ẹ má gba owó kankan lọ́wọ́ Ayọ̀mákì o. Òun náà ṣe fúnlé ni. Wọ́n ti ra nǹkan fún mi dáadáa màá wá bà ẹ́ jẹ́ lẹ́nu. Ẹ má gbowó lọ́wọ́ Ayọ̀mákì. Gbogbo nǹkan bá ti mú lónìí. Ẹ kẹ́rù wọlé. Yàlájé. Kéèyàn mọ̀ sí gbogbo ẹ̀mí bá. Ìjẹ́ ìmọ̀lẹ́ pé àwọn tá a lò báyìí ìyàwó mi wà káyìn lè wé débi sí pé nọ́mbà pọ̀ sí tó yẹ kó gbà kò rí gbà. Nọ́mbà dáàdì o. Nà dáàdì mi tó wá bẹ̀rẹ̀ náà tí dùnmínú mọ̀ tí dùnmínú fún ọ ní 500,000. Bàtà wá dé náà òun tẹ̀ ní nọ́mbà dáàdì mi kóhun tẹ̀ pé wọn kóhun kí wọn kóhun gbóhùn àlàáfíà wọn kankan mọ́lá kó má bínú pé tó gbé mi wá báyìí lè ní ìyẹn fún mi nọ́mbà wọn. 080 àbí 090. Dámiláre ká ló sọ fún ẹ pé dáàdì ẹ ni. Mami ẹni tí wọ́n bẹ̀rẹ̀ náà yẹn bá ọ̀rọ̀ yẹn jẹ́. Olúwa Dámiláre kì í ṣe bàbá ẹ̀. Àkókò olúfẹ́ o àkókò olúfẹ́ sóyè wà òwe máa ní. Fẹ̀nu gbẹ́dọ̀ ń sọ pé òun ò lẹ́lẹ́gbẹ́ o. Ọjà yóò fi rárá. Ó lè débi wípé mo dẹ̀ mọ̀ pé kò ṣe fún wọn dà kọ́kọ́ sí ìjọba táwa náà iná ló ń ṣe wá. Ọlọ́run ṣàánú ṣeré wà ní ìṣòro. Ìwọ náà wò dán mi báyìí tó mọ gbogbo bíbá ṣe máa rí ó tẹ̀ ti súyàn bọ̀ wọ́n ká ṣáà máa dúpẹ́ fọ́lọ́run ebi òkú nípa wa. Àmín o. Wọ́n lọ́wọ́ á ṣàánú wa. Ẹ jẹ́ ìrora. Bàbá Alájé. Alájé Oyinda. Abeg so. Ṣé mọ̀ pé máa bẹ̀rẹ̀ ẹ̀ tiẹ̀ kí mọ̀ pé ti dàgbà ṣá ẹ̀ mọ̀ pàgbàlagbà nìyí. Yàrájé Oyinda. Yàrájé Oyinda. Ọ̀dà bọ̀ bá so tó kọ́ ọ̀rọ̀ wa nǹkan.
kí ni ṣe yín lẹ́nu. Gbogbo ohun tọ́wọ́ yín yóò kà báyìí ẹ ṣáà máa fi gàngàn fà báyìí ni. Kí ló fẹ́? Má dá wọn lóhùn aláwàdà ni wọn. Mi ì ṣàwádà o. Ní kí ni? Ohun tí mo bá ọ sọ. Kí ni ọwọ́ mi tó tí mo fi gọ̀gọ̀ fà? Onímọ̀dàgbà. Ṣé bẹ́ẹ̀ mo lè mímì? Jẹ́ ń lò bó bá ti wù mí. Nǹkan kan ò dẹ̀ lè ṣẹ̀mí torí. Ẹ̀mí tí ò jẹun tọrọ. Ó orílẹ̀ ni. Gbogbo ń tà mú ibì kan là á sàdá sí. Ẹ ṣe mo wá ní ẹ má lẹ̀ mí ibẹ̀ ṣe fẹ́ lò ní. Ṣé bẹ́ẹ̀ yìí lẹni tí ẹ̀yin ẹ lò ó? Kí wá ló ṣe jẹ́ problem tèmi? Ẹ wò ń blọ́ọ̀kù mi, má blọ́ọ̀kù mi. Ẹ má blọ́ọ̀kù. Ọ̀rẹ́ mi wà gbà mí o. Jọ mo ti blọ́ọ̀kù yín báyìí. Ẹ wo bí ọ̀rọ̀ yín là ń sọ. Èmi gangan. Bẹ́ẹ̀ni. Ṣé kò sí? Ẹ mo ṣe nẹnu ọ̀rọ̀ yín ni. Mo fẹ́ máa fẹ́ yín. Bàbá ìgàn fọ́ ni. Kí sọ fún ẹ, mo fún ọ ní aláwàdà ni wọn. Ìyàwó elélè mi. Baálé ilé mi náà. Kò sí nǹkan kan tí mo fẹ́ fi ń ṣe kákan máa waste time ara wa náà ni. Mo máa waste ẹ̀ báyìí waste. Bàbá, ṣé ìrítẹ́rí mi láti irun orí mi tó fi dé ìkọ́nà ẹsẹ̀? Ṣé mo jẹ́ tó ní àkókò tó fẹ́ waste pẹ̀lú èèyàn débi tí máa waste time mi pẹ̀lú irú yín? Ṣẹ́rù ò bá yín ni? Kí ṣe pé kẹ́ni kákan jọ máa waste time ara wa náà. Ẹ káàsán ma. Ẹ káàsán ma o. Kí lẹ fẹ́ ma? Ẹ káàsán sà. Àwọn ẹ ṣé kò sí ma o. Rárá kò sí. Àwọn ni mo wá rí. Ẹ wò wọ́n náà fẹ́ rí yín. Èmi? Bẹ́ẹ̀. Ṣé kò sí? Ó ti lọ́jọ́ kò. Ẹgbẹ́ ló ti lọ́jọ́. Kọ́sítọ́mù ẹ̀mọ̀ ni mi tí wọ́n máa. Èwo ni kán máa mú kọ́sítọ́mà mi lọ mo béèrè pé kí náà fẹ́ wọ́n náà fẹ́ rí yín ẹ̀mọ́ ṣé mo mọ bí tẹ́ ti pàdé tẹ́lẹ̀ ni? Àbẹ̀wò ni wọ́n náà fẹ́ rí yín. Mi mú yín lọ síbi kankan mo kàn fẹ́ rí yín fún one or two things lẹ́jọ́. Fún kẹ́ni? Mo fẹ́ kí ẹ ṣe ọkọ mi. Ọkọ? Bẹ́ẹ̀ ni bàbá. Àdúgbò kan ló fà Ọlọ́run kú iṣẹ́. Ọlọ́run mọ̀ kú iṣẹ́ o. Kí la yìnbọn sí kí ni ń bọ̀lẹ̀? Ọ̀tọ̀ ń tájẹ̀tì mi. Bọ́ ẹ ó bẹ̀ mí ṣe wà. Téèyàn bá fẹ́ fẹ́ mi ó máa náwó gan-an. Mi kéré gan mo ti níyàwó lé. Ìyàwó mi ni ò serious. Bàbá ẹ jọ̀ọ́ gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ ṣe rí ọmọ mi mo fẹ́ mú ìyàwó wálé kò dé ní bàbá láyé mọ́ bẹ́ẹ̀ ni ṣé mo gẹ́gẹ́ bí ọmọ tó ti béèrè mo fẹ́ kẹ́ ṣe bàbá ọmọ fún mi kémi náà ṣe ìyá ọmọ fún. bẹ́ẹ̀ ni. Mo jọ ọmọ yín yẹn. Kódà ẹ jọ ọkọ mi gangan. Mi ìjọ òkú àlàyé mọ́jọ. Ẹni tó ti kú ẹ wá ní mọ́jọ. Ẹ má bínú ẹ ní kú. Àmì Ọlọ́run. Ẹ ní kú Ọlọ́run tí bàbá mi dẹ́mi yín sí. Bó ṣe wá fẹ́ mú ìyàwó wá. Ẹ mọ̀ ọmọ tí mo ti sọ fún pé bàbá ẹ wà. Mo ṣe ní pé níjọ́ ìyàwó mi fẹ́ kémi àti yín kàdìjọ jókòó gẹ́gẹ́ bí bàbá ọmọ àti ìyá ọmọ. Ẹlẹ́dẹ̀gbẹ́ wa yẹn contract ni. Bẹ́ẹ̀ ni contract. Business ni yẹn. Ṣé ẹ lè náwó sójú ẹ? Bàbá máa ń náwó sẹ́nu ẹ̀gùn pàápàá. Wọ́n sí. Dada mi láre. Ẹ wojú mi kẹ́ sọ fún mi pé máa tẹ́ introduce mi senior àná as my biological father is not my dad. Dáre mi ò lè parọ́ fún ẹ kì í ṣe bàbá ẹ ìwọ ló jẹ́ kó yé mi dá mi láre ní sùúrù o. No, mami ẹ sọ fún mi pé òun náà ṣe. Mi ò lè parọ́ fún ẹ mi ì mú ẹ ṣeré kì í ṣe bàbá ẹ dá mi láre ìwọ ló jẹ́ kó yé mi ó ní ìyàwó tó fẹ́ mo ní máa appreciate bàbá ọkọ ju ìyá ọkọ lọ mo ní mo ṣe dágbọ́n náà mo ṣe fún ẹni ọkọ mi. Mom, is that the reason why you did this to me? Damilare, I'm doing it because of you. No! Mommy! Hello, renting. Bàbá fún mi. Mommy! Ṣé mi ní bàbá ọmọ láyé ni? Damilare, mo ṣàpàdé. Damilare, má ṣe rẹ̀ léṣe.
Dámiláre dìde o, Dámiláre má ṣe báyìí. Dámiláre ní ìbáyé. Kàn lákè tó wà lẹ́yìn yẹn ó ti yẹ ẹ̀bí ká mú un ṣeré kò ń yé. Ó ṣe wà yẹn wò mí lè parọ́ fún ẹ làgàtà ni tàbá sàwò ó máa jábọ́ bíire tàbá ti débi ẹnu ọ̀nà ibi gọ́tà tàbá ti sí free. Filẹ̀ làwọn sójú bàbá ìbára wà mí lọ́wọ́ bí èèyàn. Oṣooṣo ń dì fọmọ ìyá ẹni. Kó bẹ́ẹ̀ jayé orí ẹ lọ. Tó bá fọkàn fún àwọn eléyìí tó ti kọ́kọ́ tó lè ṣẹlẹ̀. Bàbá o jẹ́ filẹ̀ fún. Èmi náà ń kí yẹn. Á dà fún yín. Ó máa dà fún yín lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ mọ̀ tẹ́sí. Ìyá alájọ yín dà. Ó yọ. Ìyá alájọ ẹ dáhùn wa. Ajé òyìn dà. Ajé òyìn dà. Ẹ tún fàájì o. Àwọn ọmọ mi rè bá ń dùn wọn nù. Náwó sójú ẹ̀ fún ọ. Ẹ fún mi nìkan tí mo fẹ́ ọ ó yẹ kó ti yé yín náà usual yẹn. Mo ṣe ti mọ àzúṣe àti tiẹ̀. Gbé bá mi ṣáṣíwájú mi kó máa sọ kùtùkùtùkùtù ó ti yé yín máa fi nǹkan sára pàtà sára. Ìlànà ìjà ńláńlá ẹ̀ ṣáà nìwọ̀n nǹkan ńláńlá nìwọ̀ láìkè tiẹ̀. Ìlànà ìlànà. Àwọn kan ẹ̀jẹ̀ yóò fẹ́ jà ní ẹja yẹn mú ṣe ó fresh o tó ṣe. Ìpè àwọn àrùn mo láìkẹ́ ẹja nǹkan tí mo bá bí tẹ̀jọ ẹja lọ́nà. Ó tẹ̀ sí yé mi. Kọjá ẹja. Ọlọ́wọ́dì ó parẹ́. Ayé nínú ọ̀lẹ́ ń jẹ́ kù máa jáyé kù ni. Ṣẹlá ìtẹ̀ yìí jẹ́. Bó ṣe wà ọdún márùn-ún ni ní ìṣògùn owó àmọ́dún márùn-ún ni. Owó mi 5 years every 5 years. Ìyá alájọ. Ó sì ti dé lọ́dún ènìyàn máa ná kúlẹ̀. Mo ti gbọ́. Alájọ ọjà ó ti pẹ́ o. Kó máa gbóná. Tálà ẹ bá lọ change. Náwó sójú ẹ̀. Ṣé fàájì ló tán? Ẹ̀rù ṣe fàájì ṣé ìgbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. Mo máa ń gbàgbé nǹkan àgà tí n bá ti kó nùgò nítorí mo ń pé tí fàájì bá ti pọ̀ ọ̀rọ̀ máa ń sálọ lórí mi. Bẹ́ẹ̀ dè mí. A máa ṣe ọjọ́ bí èèyàn òun ní ọjọ́ gidi láyé tó yẹ ká máa celebrate. Èèyàn ń dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ̀ ni pípọ́ tó sọ ọ̀dọ́ nù ibi kíbo ló ti fẹ́ kí n ṣe fún. Mi ìbá ní kí n lọ tea lounge Kendall wọ́n ti fẹ́ ta Kendallas bóyá Climate 44 àbí area ọ̀dọ̀ wa yẹn ṣáà máa pick location. Tó bá ti pick location kó wá sọ iye tó bá wò pé àná wọn náà máa kówó fún un ọkàn mọ́nà wọn náà máa gbowó mi ọdún márùn-ún ni ní ìṣògùn owó kọ́ àwọn kìíní nẹ́tíwọ̀kì náà sanwó wọ́n rẹ̀ǹtì kìíní wọ́n sì máa sanwó wọn lọ́dún márùn-ún bọ́ bá tún ti sanwó báyìí màá náà kó lọ́dún ni. Ẹ̀mí yá ná ẹ̀rẹ́ mi fi ná ẹ wo ẹ kọ́kọ́ fún mi location náà kí wàá ṣeré bíi 3 days fún yín. Pẹ̀lú ta nígbà tó ní tí kò ní fẹ́ pẹ́ fún 3 days ṣé òun wà ní state ṣe bá táwọn wá. táwa. bá táwọn wá bẹ́ẹ̀ ṣe yóò dáa ṣé nígbà tí mo ti wáyé lọ tí mo ti wáyé bọ̀ mọ̀ pé tí bá wáyé lọ tí mi rí yẹn ibi tí mo ti máa bá yín lélẹ̀ kí lẹ tí mo pè yín tẹ́gbẹ́ kọlù mi. mo mọ̀ máa gbé ni sórí ẹ̀ pé táwa ó provoke mi o kí ló dé tó ń sọ mi káàkiri náà irú ọmọ wo ni wọ́n fẹ́ yà ṣé kí n mẹ́jà yìí ni kí ni tiẹ̀ kí ló kàn sọ̀rọ̀. Ṣé mi lẹ́ bá wí yẹn kò sí wàhálà ṣé gbogbo ayé tẹ̀ ń lífù yìí òkú bí ẹ̀ ń jáde lójú ara yín àbí ẹ̀rí yín pa mí ó dọjú alẹ́ ó di ọjọ́ alẹ́ kẹ́tọ́ sunkún ni mo sọ fún yẹn. níwọ̀ ọjọ́ kan lẹ́yà àbí òkú bí o ti rọ́kọ ṣé o gbé bí o ti rọ́kọ wò ó ẹ̀yìn ẹ̀ ń pa mí. Wà àlélẹ́ yìí. Wà kí ló ṣí ẹ̀ tí lọ́wọ́ ṣí ẹ̀ tàwọn ló bá wí bẹ́ẹ̀ kí ló ṣí ẹ̀ kò pọ̀ létí ẹ̀ ni àwọn olówó tí wọ́n yé náà. ọ̀gbẹ́ni dákẹ́ ṣé o pàtì ni ìwọ táwọn ọ̀pá tẹ̀lé ọ̀dọ́ ṣé o pé mo jọbọ̀ tí lójú ẹ̀ náà máa bá tiẹ̀ jẹ́ kí ló ṣe lé. ẹgbẹ́ mo lọ rí gẹ̀ pé mo náà ó lè mọ́ ẹ̀ kí ló ṣe sọ pé kí ló ṣe kí ló ṣe kí ló ṣe kúkú ní kí ló ṣe táwa gbogbo kí ló ṣe wá ẹ̀yìn táwa òkú alájà ìbò kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ṣe pé mad sábà sẹ́pẹ́ tí bá ti bàbá yìí bíbá ẹ̀ka máa sọ wọ́n pé kò sọ́jà ni. ẹ jọ ṣé ṣọ́ọ̀bù tèmi kọ́ ọgbẹ́ni kò sì kó wá di ọlọ́run. ṣé mo wá wọ́ bàtà ẹni mi lẹ́sẹ̀ kọ́kọ́ bá mi kókò mi lẹ́nu. mo ní kí ló tẹ̀lé fún ọmọ. ìgò tó fẹ́ fún ẹ máa fọ lórí. mi ì lè pa yín tó èmi ò ní bàbá mi. mi ì lè pa yín tó èmi ò ní bàbá mi ẹ fi mí sílẹ̀. ìwọ tẹ̀ ṣe fún mi kò dé fi mí sílẹ̀. àwọn fọlọ́ ọbẹ̀ yẹn jù ẹ jù ẹ
chill. ẹ wò Ọlọ́run lò yín nínú ayé mi ṣé o ṣé pé mọ̀ pé ròyìn wà lórílẹ̀ yìí mi bá máa tọ̀ àwọn tó ti gbá mi lọ tó ti gbá mi lọ́sìn bá máa tọ̀ wọ́n lọ rárá ṣé o ẹ̀yin ní kí n fún yín ní ọjọ́ mẹ́ta pé máa ṣe é sí ara ẹ̀yin á gbàdúrà ẹ̀ ṣe báyìí ẹ tó ń béèrè lọ́wọ́ mi pé ṣé mo nígbàgbọ́ mo nígbàgbọ́ báwo ṣé o mo ti nígbàgbọ́ báyìí ẹ ṣe gan tẹ bá ń gun ẹṣin nínú mi ẹ wò ṣé o ẹ ṣe ẹ máa yọ gẹ̀rẹ̀ báyìí ní ṣé o ẹ ṣe gan mo really appreciate God bless you sir ẹ ṣe gan daddy. Alhaji Abdulhakeem lákọ̀ọ́kọ́ náà ẹ jẹ́ àkọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ jẹ́ àṣẹ alhamdulillah ẹ jẹ́ àṣẹ alhamdulillah ẹ jẹ́ àṣẹ alhamdulillah rabbil alamin ṣe rí Ọlọ́run nìkan ló lọ́pẹ́ Ọlọ́run Elédùmarè nìkan ló lọ́pẹ́ torí pé kí ni kún fàyà kan tọ́lọ́run ni àwa ẹ̀dá a kàn ń gbìyànjú ni àmọ́ ní gbogbo ìgbà tá a bá ti ṣe bó ṣe yẹ ká ṣe ní gbogbo ìgbà tá a bá ti bẹ Ọlọ́run ní bó bá ṣe ká bẹ́ẹ̀ a máa gbọ́ Ọlọ́run sọ pé òun ò ní ra ìgbìyànjú kankan láre gbogbo ìgbà tí àwa ẹ̀dá bá ti ń gbìyànjú Ọlọ́run gbọ́ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe wá rí Alhaji àdúrà tá a ṣe tọ́lọ́run fi gbọ́ mo fẹ́ kẹ́ ẹ fi sọ́wọ́ òsì àdúrà táwa máa ṣe báyìí ìyẹn gan ló pọ̀ jù tá a bá wá sọ pé àdúrà tá a máa ṣe ìgbà tá a máa ṣe màmá jẹ́ kẹ́ ẹ gbọ́ ẹ wá jẹ́ kí sàárà ó pọ̀ ní gbogbo ìgbà tọ́lọ́run bá ti ṣe dáadáa fẹ́ dáa káwa máa wà wọn tí ò ní ká máa tọrẹ fún wọn ká máa ṣe sàárà ẹ bá ṣe wá ń ṣe sí wàhálà. ṣé o tó bá rí bẹ́ẹ̀ ṣe rí mo ti ń pàdé àwọn àfà mo ti ń pàdé àwọn ẹni Ọlọ́run mi ti pàdé irú yín rí ṣé o ṣe rí kẹ́ ẹ bá ní pé mo rẹ́dì láti mú ìlérí mi ṣẹ ẹ pé mo sọ fún yín lásán pé màá kọ́ mọ́ṣáláṣí màá ṣe gbá màá ṣàwó fún yín but right now sì pẹ̀lú nǹkan tó ń dún ní àkáǹtì mi mo yín bá yín sọ̀rọ̀ yín ṣé o oh my god ṣé o kí lẹ fẹ́ kí n ṣe nínú ayé yín sà. ẹ wo inú mi ti dùn ayọ̀ mi kún wípé àgbàdua Ọlọ́run sì gbọ́ ṣe fẹ́ gbọ́ Alhaji Abdulhakeem nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ẹ máa ṣe ní sàárà gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ráwọn tó kù díẹ̀ káàtó fún ẹ má díjú yín sí wọn ẹ má ṣe sàárà fún wọn ní gbogbo ẹ bá tọ ní tèmi mo wà gbogbo àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ok tó bá rí bẹ́ẹ̀ mo fẹ́ pe àkíyèsí yín sí nǹkan kan number one mo rí pé last time tí mo wá mo rí pé one old model car kan lẹ́ ń lò ṣé n gbọ́ sà mo kọ́ fẹ́ bẹ̀rẹ̀ látòrí yẹn ni o right now as I speak mo fẹ́ order 2024 model fún yín tó jẹ́ Range Rover 2024 mo fẹ́ order by 1 PM ní ọ̀la ṣé o mo assure yín pé wọ́n á gbé wá sí ẹnu ọ̀nà yín sà. Allahu Akbar. kò tún wá tọ́ síbẹ̀ o ṣé àwọn kó mo promise pé màá bá yín kọ́ mọ́ṣáláṣí yín from next week wọ́n máa bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí yẹn so that you know wọ́n á lè parí gbogbo ẹ̀ and màá make sure pé àwọn nǹkan tá a fẹ́ lò sí mọ́ṣáláṣí yẹn wọ́n gbé wá láti ìlú òyìnbó ni. ṣé o ẹ lè mú nǹkan tẹ́ ẹ ṣe owó yìí pọ̀ ju kí n má lè sọ pé mo fẹ́ fi ẹ̀mí ìmoore hàn mo ní láti wá fẹ́ ẹ̀mí ìmoore hàn ṣé o ẹ wò inú mi dùn gidigidi ṣé o. Ọlọ́run ló lọ́pẹ́ èyí tí mo ṣàfẹ́ kẹ́ ẹ dìmú òní sàárà ní ṣíṣe bẹ́ẹ̀ bá ṣe wá ń ṣe Ọlọ́run tó ti jẹ́ kí gbígbà àdúrà ó bẹ̀rẹ̀ kò ní takú síbẹ̀ lágbára Ọlọ́run gbogbo sàárà tẹ́ bá tó wá ń ṣe Ọlọ́run máa gbà lágbára lọ́wọ́ lọ ẹja ṣe wọn. A'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. Alhamdulillah. mi ò ṣe mọ́ṣẹ́ mo ní mi ò ṣe ṣẹ́. ẹ má sọ pé ẹ ṣe mọ́ kì í ṣe tẹ̀mí nílé má sọ fún mi pé ẹ ṣe mọ́. tẹ́mu ló fẹ́ kí n sọ pé mi ṣe. ó dẹ má bínú má bínú. ẹ wá bẹ̀ mí ṣiṣẹ́ yìí kí wọ́n á bẹ̀ sí bàbá ọmọ ẹ̀ mo tẹ̀ dé wà ń lọ́ọ̀kì aṣọ ọmọ mi lọ́rùn ó di aṣọ ọmọ mi lọ́rùn torí èlò. mọ́mì wọ́n ẹ̀ tẹ́nu ṣe máa lọ́ọ̀kì aṣọ ọmọ dáàdì mi lọ́rùn. èmi lọ́ọ̀kì aṣọ ọmọ wọn lọ́rùn. ṣé wọ́n ń parọ́ mọ́ yín ni. àmì kan mú wọn dání ní mi lọ́ọ̀kì aṣọ má parọ́ mọ́ mi lójú ọmọ mi. ó di mí tó bá jẹ́ pé àgbàdá tẹ́ rà fún mi níjọ lójú má ní kó wọlé mà kágbádá ń jáde ẹ má kágbádá yín lọ aṣọ tá a bá bá lára eégún lónìí bí mo ti wà yóò tẹ́ mi lọ́rùn. kò tẹ̀sẹ̀ tó fẹ́ wá gbádá yín mọ́ ẹ̀jọ̀ ẹ má bínú. dáàdì mi ẹ má bínú. mi ń ṣe dáàdì ẹ mo mọ bàbá mo mọ àwọn ọmọ tí mo bí mo mọ ọmọ mi o ọmọ mi bẹ obìnrin lọmọ mi gan ọlọ́ngbọ̀n mi ṣe for now mi ṣe bàbá kàkà èmi
ṣé mo ṣẹ̀ṣẹ̀ sí bàbá yìí èmi olórí ọ̀dọ́ ti Adékòyè ni ìgbà tó fẹ́ ìyàwó ọmọ Ìgbò ló fẹ́ èmi ni mo lọ ṣe bàbá lẹ̀ Ìgbò mo délẹ̀ Ìgbò kan tó mọ̀ pé mo kọ̀la pẹ̀lú ẹ̀ náà mo ṣe bàbá yẹn mo dẹ̀ perfect kò bú mi lọ́wọ́ bíi tẹ́lẹ̀ ìbáyìí ọ̀wá àwọn ó di aṣọ torí 500,000 owó tẹ̀ tó ń jọ ẹ́ lójú yẹn 500,000 kò súlẹ̀ ẹjọ́ yẹn lọ́wọ́ mi náà. ẹni kí ni. mi kò túlẹ̀ kò dílé ẹjọ́ kejì. àwọn onínàkúnà nìyí 500,000. onínàkúnà ṣẹ́ẹ̀tún àní mi ṣe mọ́ ṣe mi ṣe mọ́ ó tún pẹ̀mí lónìnàkúnà. ẹ má bínú. mọ mi ẹni sùúrù náà wọ́n sì máa kọ̀ǹdẹ́mù èèyàn tọ́lọ́wọ́n bá dá. ṣé bó ṣe ń sọ̀rọ̀ sọkọ ẹ̀ rè ọwá sọ̀rọ̀ sọkọ báyìí ọkọ ò ní bínú kú ìyẹn ló jẹ́ kí bàbá tiẹ̀ kú o tó fi dípò wárẹ̀ǹtì mi fún ẹ pé kí wọ́n ṣe bàbá. ọ̀rẹ́ máa ń pààyàn ọ̀rọ̀ burúkú ó fi ọ̀rọ̀ burúkú pẹ́ ní ẹlẹ́ni má fọ̀rọ̀ burúkú pẹ́ mi o. ẹ sà ẹni ọ̀nà 500,000 láàrin 24 hours. wọ́n ò gbọ́. ẹni sùúrù náà ṣé mo jẹ́ tí wọ́n ń ṣe ni. Daddy ṣé nǹkan tí mi kàn fẹ́ sọ ni pé gbogbo nǹkan tí mo mi léwu kan ṣe fún yín èmi ní kẹ́rin ní ìpè mi ni mo ṣe fún yín ẹ jọ nítorí tọ́lọ́ ẹ jọ mo fọ́lọ́ máa bẹ̀ yín mo nìkan tẹ́yìn náà ṣe fún un dáa. ẹ ṣáà má bínú ẹ má bínú. torí kílẹ̀ fi ń bẹ̀ mí náà. a dáa fún yín sá ní tí mo torí ẹ̀ wá fún yín dáàdì mi ni pé wedding wa ti ń súnmọ́lé a fẹ́ ṣe wedding ní weekend so àwọn nǹkan láti lè jẹ́ kẹ́ ẹ participate lọ́jọ́ wedding yẹn torí ìyàwó mi náà ti miss yín gan so mo máa lọ bá mọ èmi wọn náà àfikà dọdọ yín káwọn bá yín sọ pé ẹ̀yin àtàwọn jọ ní crisis so nǹkan tí mo wá yanjú mi báyìí nìyẹn tẹ́ bá dẹ̀ ti lè comply pẹ̀lú mi dad mi máa fún ní 300,000. ibi tọ́lọ̀ ti mú yín nìyẹn mi ní wáwẹ́ nìyẹn sẹ́ mi wáṣẹ́. 300,000 sà. igun kan. mo ní èfi yẹn lẹ́fọ̀ọ́ náà ẹ ká pé òre lọ́kọ̀ ìyàwó kó lè yẹ káyọ̀ náà lọ. kí ló ń bẹ̀ sọ. sà ọ̀ bá mi sọ nǹkan wọ́n ní kí n fún yín ni ó ní. ó ń bẹ̀ sọ wújẹ́wújẹ́. wọ́n bá mi sọ wújẹ́wújẹ́ sà. mo fẹ́ mọ tó ń bẹ̀ sọ. má ṣàbínú. dádì yàtọ̀ sí yẹn o ìyàwó mi tún wá sọ fún mi pé òun ní special package fún yín. àfi tọmọ yẹn nìkan. ọmọ yẹn tó rà lẹ́gbẹ̀rún ọ̀kẹ́ kò sí tí mi lè ṣe pẹ̀lú torí ọmọ tọ́lá yẹ pé ọmọ yẹn ló fẹ́ báyìí màá wá wedding ṣùgbọ́n torí ti àtìyẹ mo ètì with passion. mom. máa bá a sọ wújẹ́. rárá mo ní nǹkan tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ni. so mo wá wá sí pé láti lè mọ̀ pé ká lè fún yín ní venue so ariwo aṣọ tẹ́ wù yín láti wọ̀ lọ́jọ́ yẹn bóyá native ni o àbí suit ló wù yín so ká dẹ̀ mọ iye wọn bá àwọn èèyàn tó fẹ́ tẹ̀lé yín wá ẹ̀mọ̀ pé yín náà máa láwọn èèyàn. tábà ti lè náwó sójú ẹ̀ kí n tó kú òun lílà rẹ̀ máa bọ̀ ògùn ẹ máa sanwó ògùn. ògùn èmi kí ló kàn tògùn nínú nǹkan tí wọ́n bá ti fẹ́ la gbọ́dọ̀ bá wọn fẹ́. kì í ṣe gbogbo nǹkan tó máa náà fẹ́. mọ́ mi ẹni sùúrù ẹni sùúrù o mo ti gbọ́ mo gbogbo tó ṣẹlẹ̀ náà ẹ̀yin náà lẹ́kọ̀ọ́ sẹ́ o ẹni sùúrù o mo ti gbọ́. fà ṣé oògùn alájà ni àbí oògùn olóbùkọ́. ogun wọ̀rẹ̀ fà máa pọ̀ ògùn. mo dẹ̀ láwọn bọ́ìsì tó tẹ̀lé mi ẹ máa sanwó àwọn bọ́ìsì náà ó ti tán lẹ́yìn àwọn bọ́ìsì ẹ̀ àwọn bọ́ìsì ẹni ọmọ kìmí lórí mi máa wú ń batí. bọ́sà ọjọ́ yẹn á pe àwọn eléwì tó máa. mi fẹ́ káwọn yẹn kí mi wọ́n lè mọ mí kì sáwọn yẹn wà mẹ́jọ ọmọ góńgò rí ni àmọ́ ìmọ̀jọ góńgò gúnbẹ́ bàbá mi àgbà náwó sójú ẹ̀ ṣé kì í ṣe máa sọ fẹ́lẹ́ wì pé náwó sójú ẹ̀ ni wọ́n ń pè mí mo ti láwọn ọmọ tí ó kì mí ẹ̀ sanwó orí kì. ẹsẹ̀ má bínú tá a bá pe DJ gbé bóyá kọ́kọ́ wọ studio kọ́kọ́ bá a ṣe bóyá bí intro kọ́kọ́ máa dá ọkọ yín kọ́kọ́ play orin q dot kíní kankan. mi ì fẹ́ lóògùn ọ̀fẹ́ sẹ́ aláwọn ọmọ tí ó kì mí ti wà ẹ máa sanwó orí kì sówó lẹ̀ fẹ́ san ó dà mí ṣe mọ́. a máa náwó. èèyàn mélòó ló ń tẹ̀lé yín bọ̀. ẹ fún wọn lórí àwọn tó máa tẹ̀lé mi wá ẹ fún wọn àwọn méjì. báwo ló ṣe rí. bí mo ṣe rí ni wọ́n ṣe rí. ṣé wọ́n wà responsible ṣá. wọ́n wà responsible mo yẹ rí náà ṣe rí. àwọn náà máa yẹ rí mi bàbá dẹ̀ ṣe rí mi lórí màmá ó ti yẹ bàbá wa. dábàá ni ẹ fẹ́ mú wọn náà wà náà kò sí wàhálà àwọn eléwì náà ń bọ̀ lọ́jọ́ yẹn. eléwì kọ́ọ̀kì mi kò sí wàhálà mọ́ bọ̀. jẹ́ kí wọ́n kún bẹ́ẹ̀. bàbá kí ló wá dé báyìí. kí n má wá ẹtì kí ni. ẹni sùúrù bàbá kí ló dé ká ìdájú sí ọ̀rẹ́. àwọn ẹ̀kọ́. ẹ má jẹ́ ntàn yín ọkọ̀ lọkọ̀ yìí
bí nǹkan tí wọ́n tó ní ìsìn tí gbogbo ẹ̀ dojúrú yìí ọkọ̀ yìí báyìí àtàgbé wọlé àtàgbé jáde yóò tó 2 million. kí ni mo gbọ́ tẹ wí. tí wọ́n ń ta wọ́n mọ̀ pé nǹkan tí wọ́n. eléyìí 2 million eléyìí bó ṣe wà ó ti fẹ́ túmọ̀ 20 million. eléyìí 20 million. bẹ́ẹ̀ ni. báyìí 20 million. 20 million. nǹkan mà ti bàjẹ́ gan-an sí afẹ́ká ṣe nǹkan rẹ mọ́ báyìí. dádì mi dádì mi ṣé n pé gbogbo àwọn máa sọ fún yín pé tí bá ti ń pè yín dádì mi kẹ́ máa dá mi lóhùn. ọ̀rọ̀ náà sì rí i pé mò ń dá ọ lóhùn. torí ìrírí bàbá mi òun ni mò ń rí lára yín tẹ́ bá ti ń rí mi wájú yín ẹ nígbà tí máa béèrè nǹkan rere mọ́ nǹkan rere ló wà wájú yín. mọ́tò tẹ́ fi ń tọrọ ẹ̀yin lẹ ní. òun lélẹ̀ mo fẹ́ fi ṣe surprise mi tẹ́lẹ̀ ní surprise mi. èmo ni mọ́tò ẹ̀yin lẹ ní. àwọn ọmọ mi kẹ èmi lè bá tiẹ̀ ní pé kí n gbà á lẹ̀ bá mú fún un wá má bá kíni rìmọ́ọ̀tù jẹ́. ṣe jáde èmi ni mo lọ́gọ̀ jẹ́ ń gbọ́sẹ̀ rẹ̀ o. tọrọ fún wa. dádì bóyá kẹ wọ náà bóyá kẹ tẹsẹ̀. ọgbọrọ mi ní ìbàdàn. mo ti ṣe yàn mo ti ṣe yàn. báwo ló ṣe rí. ẹ má wájú iná ẹ rọra. èmi bàdàn àlọ́ ó tún lọ wájú olú ẹ̀yìn ọ̀rọ̀ wájú olú ẹ̀yìn ọmọ jẹ́ kí ọmọ gidi náà ó sòrí rẹ̀ yóò dà fún ó ní sunkún torí tó ṣe lè wà máa rí rẹ̀ ọyọ ọtí lókun mo máa wẹ̀ ó máa rántí fún mi bíbélì òfin náà. kí ló ṣe ní ṣe mọ́ ní ṣe mọ́ ní ṣe mọ́ ní ṣe ọmọ tèmi ní kí ṣe àwọn ọmọ tèmi ní ṣe bàbá mọ́ má sọ fún mi ṣé kí n sọ ṣé yẹn lè fi ń dẹ́rù bà mí ṣé kí n sọ. ṣé kí n sọ. Bàbá náà wá. Ta ló fi mọ́tò wọn yìí ṣe? Èmi ni. Kí ló dá ní ìdùn torí mọ́tò ní mọ́tò ibo lẹ́yìn lọ ta ló fi mọ́tò wọn yìí ṣe? Ta ni mọ́tò ni mọ́tò? Kí ni? Mọ́tò mi ni. Gbogbo asọ́tẹ̀ bàbá lára eégún lónìí. Bísínẹ́sì tí mò ń ṣe, bísínẹ́sì bàbá ọkọ tó ní kí n má ṣe yọ lẹ́yìn ẹ̀yìn tó nìrè o. Ìyàwó ọmọ mi ló bùn mí lọ́kọ o. Ẹni sùúrù, ó fún yín mọ́tò àbọ̀ ya yín. Ọmọ àtẹnubí ìyàwó rẹ̀ ló bùn lọ́kọ. Sọ ara ẹ̀ ń bá. Bìlí bàbá òsì. Ilé mọ̀ ń lọ. Àwọn gbé mi. Bàtà wọ at last. Ọlọ́run ṣe dúró náà ṣé mi ti fọwọ́ ara mi ṣera mi báyìí èmi mo jìṣẹ́ mo jìyà lórí ọmọ ẹni tí ò wá mọ̀ bí mo ṣe bímọ tí ò tiẹ̀ kan lọ́wọ́ tí ò kan lẹ́sẹ̀ fẹ́ wá máa jẹ́ ẹjọ́ ṣé mi ti fọwọ́ ara mi ṣera mi báyìí ṣé mi ti fọwọ́ ara mi ṣera mi báyìí gbogbo èèyàn ló ń gbàdúrà pé kẹ́ni lẹ́ni má jẹ iṣẹ́ wọn ni mo dálẹ̀ ibi tọ́rọ̀ dé yìí o ṣé mi ní jẹ́wọ́ báyìí. ọmfin jẹ́wọ́ bí ti báwo. jẹ́ ń jẹ́wọ́ ọkọ mi.
mọ́mí ẹ̀ lè jẹ́wọ́ mọ́mí ṣe máa jẹ́wọ́ ẹ fẹ́ jẹ́wọ́ ẹ fẹ́ fi balẹ̀ ayé mi jẹ́. mi ò lè báyé ẹ jẹ́. mọ́mí etí wo ni wọ́n fi ń gbọ́ tí bí mi ní bá gbọ́ rọ̀rọ̀ tẹ́ ń sọ yìí wọ́n lè fẹ́ fi. wo bí o tí ẹni mo ṣe o tí ẹni mo ṣe o jọ tó rọ ọlọ́mi ò lè báyé ẹ jẹ́ kí n jẹ́wọ́ obìnrin ni mí mo mọ bí ṣe máa gbé kalẹ̀. mọ́mí kò wọ́ọ̀kì. mo mọ̀ pé dùn mí nínú ó fẹ́ràn ẹ̀ gan òun náà dẹ̀ ṣetán láti lùzẹ̀ ẹ̀ jẹ́ kí n sọ fún un. mami wọ́n àti ṣe plan nǹkan báyìí fún láìwò mi mami níbo ni bàbá mi wà kàfí ń gbé bàbá mi pamọ́ fún mi láti jọjọ́ yìí ṣé mi ò ní bàbá ni. bàbá ẹ bí mo bí tí bàbá ẹ wà bí mo. ẹ mo bí tí bàbá mi wà. bí mo bí tó. mami mo bí tí bàbá mi wà. ìbáyé ẹ jẹ́ nǹkan tókùnrin yìí ń dì máìndì lọ́wọ́ wa ti pọ̀ jù. olórí ìfúnpá mi wọ̀ mí. tí kì bá ń ṣe pé olórí burúkú bá bẹ́ abímọ máa wò ẹni tó ní ṣe ẹni tó wà kì í ṣe tí wọ́n kó bímọ òun sí ni ṣe bí gbogbo nǹkan tókùnrin yìí gbà ṣe bí wèrè ẹ̀ ló wọ́n máa gbà. mami ẹ ti finish live mi. mi finish live ẹ. mami ẹ sọ live mi di lẹ́nà pure water tí wọ́n gíláàdì tí wọ́n fi ń ṣe polybag. Mommy, you have spoiled my life. I've not spoiled your life. Mommy, I'm finished. You can never finish. Mommy, I'm finished. Mommy, ẹ má bínú. Ó ló wá dá mi láre. Ṣé ìwà tí mommy ẹ prank mi? Ẹ stop mommy. Àwọn expensive joke yẹn mi ò like it. Ẹ stop, I don't like it. My dear. Mommy. Rí o parọ́ fún ọ. Ṣorí bàbá ìgbà tó kọ́kọ́ fún ní 500,000. Okay. Bó bá tiẹ̀ rí. Okay. Mo try láti má jẹ́ kó fún mọ́. Okay. Tó bá jẹ́ pé ìjọ tó tún fún un ní mọ́tò tó bójú wẹ̀yìn ni wàá mọ̀ pé mò ń bá bàbá yẹn jà pé kí ló tó ṣe gba kọ́kọ́rọ́ lọ́wọ́ ẹ̀. Bàbá yìí mo fẹ́ gba kọ́kọ́rọ́ yẹn padà. Bàbá yìí ò múlẹ̀ ìwọ náà ó jẹ́ kúrò lórí mo ṣe bá ń dragẹ̀. Mọ́mí ẹ dúró ẹ ní ìpè àwọn kò tẹ̀ sọ fún mi látara òsèré àbí no mọ́mí ẹ stop. Parọ́. Mọ́mí this must be joking. No Olúwadámiláre sọ fún mi pé mọ́mí ìṣeré ni. Ní sùúrù ìwọ ló. Mọ́mí ẹ ṣeré ẹ ti dẹ̀ kúrò lórí jẹ́ mi. Olúwadámiláre ìwọ. Olúwadámiláre ìbánikò calm down ṣùgbọ́n. Ẹ̀yin ò mọ̀ pé ṣù wà tí ènìyàn àtọmọ yín tẹ́lẹ̀ fi dùn mí ẹ fẹ́ pa mí ẹ fẹ́ gbókun lọ́wọ́ mi. Ọmọ ọlẹ́dàá mi ò ní jẹ́ èmi mi scam ẹ̀. Sọ kí lọ́lọ́run ti jẹ́. Kí ni fẹ́ ṣe? Ẹ̀yin tẹ̀lé lọ gba bàbá kó wá ṣe bàbá fọmọ yín ó lè gbé wíri lẹ́yìn àtọmọ yín. Tí náà ni mò ń ṣe tí náà ni mò ń ṣe. Olúwadámiláre so scam ni wá tí mọ́ mi yẹn. Tó bá sọ ẹni wọn wọ ọdún bẹ́ẹ̀ máa gbé ìgbájú fún ìwà àti mọ́mí ẹ̀. Sọ́kọ́ ni mo máa ń kí yín yes ma ẹ rò pé mo gbádùn màmá mi ò gbádùn ṣé mo kọ́ tí mo wọ nínú fámìlì torí bàbá yẹn gangan ni mo ṣe wọ inú fámìlì yìí wá sórí pé bàbá tó jìyà lórí mi kò dúró jọrọ mo tún wá rí pé mo ti rí father's love èyí tún wá ní pé scam ni gbogbo yín nínú ìran yín mama sórí tó bá súnmọ́ mi sórí tó bá súnmọ́ mi ilé báyìí tí bá gbé fún ẹ kó máa lọ máa láǹtì ìwà tí màmá ẹ. Hello my baby, how you doing? I am feeling looking. If you find me looking, you can run well looking. Ju tí ìyá ẹ bá fi lọ. Mami ẹkúnlẹ̀. Tí ìyá ẹ bá fi lọ. Mami ẹkúnlẹ̀. Mi ò ṣe ọbẹ̀ ọmọ gbowó lọ́wọ́ ọ̀rọ̀ yín láti fi kọ́lé yìí o. Ẹ jọ. Ẹ kúrò níbí. Tí bàbá yín níbí. Ẹ̀yin méjèèjì. Ẹni rí kọ. Ẹ sì ní ìmọ̀lá sí lára. Mami, ẹ̀mú tó ṣẹ̀ṣẹ̀ rẹ̀ ti pé power bank mi àti charger tí mo fi fóònù mi gan ti wà. Mami, ẹ̀mú kò tẹ dáre sí. Mami. Ẹ wo tí màmí balẹ̀ ayé mi dé. Ẹ wo tí màmí balẹ̀ ayé mi jẹ́. Ní
níbo ni kí n ti bẹ̀rẹ̀. àfa Dámiláre. náà. Allahu akbar, Allahu akbar kẹsìrán. nígbà tá a ṣe istiara tán gbogbo ìkìlọ̀ tí Ọlọ́run Elédùmarè tó fi fún wa tí mo sì sọ fún yín ṣé ẹ sọ fún màmá yín ni. kò sí ìkìlọ̀ kankan tẹ́ni kí n sọ fún màmí tí mi ò sọ fún mọ́mí mi. ẹni kí wọ́n lámòjú kúrò ẹni kí wọ́n ní ìtẹ́lọ́rùn kí wọ́n dẹ̀ ní faradà gbogbo ẹni mo sọ fún wọn. ẹ̀yin ní mímọ̀ rẹ̀ jẹ́ kó yàgbọ́ ọmọ wípé ìran ọmọ kan kò gbọdọ̀ sọ pé báwo ni tòbí òun ṣe jẹ́ torí wípé àti wà lójọ́ náà mọ gìgísẹ̀ òbí ẹ̀ ló wà. ìdí nìyẹn kì í gbé mi mọ̀ nǹkan tí mo lè ṣe fún màmí o yàrá kì í gbé mi mọ̀ nǹkan tí mo lè ṣe fún màmí o ẹ̀rọ tí màmí balẹ̀ ayé mi jẹ́ dé níbo ni kí n ti bẹ̀rẹ̀ mo mọ̀ ohun tí mo lè ṣe fún màmí o mo mọ̀ ohun tí mo lè ṣe fún màmí o. àfa Dámiláre. Allahu akbar, Allahu akbar kẹsìrán. ṣé rí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó lágbára díẹ̀. ṣé rí ní ìgbà míì tá a bá ṣe istiara fún ẹlòmíì nǹkan tá a bá rí a lè má fi gbogbo ẹnu sọ àmọ́ tí bẹ́ẹ̀ lọ́n bá pọ̀ Ọlọ́run á tún mọ̀ wò pé ọ̀dà kagbà báyìí n tí ó sọnù àwọn ìṣẹ̀mí kan wà nù ayé bí wọ́n bá wá sí sàkáání èèyàn àfi kéèyàn ó mú dáadáa kéèyàn ó kàrámọ́ rẹ̀ kéèyàn ó tọ́jú ẹ̀ bírú ìṣẹ̀mí bẹ́ẹ̀ báyìí lọ mọ́ èèyàn lọ àfa Dámiláre àbẹ́ ìgbọ́ bírú ìṣẹ̀mí bẹ́ẹ̀ bọ́ báyìí lọ mọ́ èèyàn lọ èyí ni mẹ́rin mú mọ́ ẹlòmíì ó lè jẹ́ lẹ́yìn ọdún méje ẹlòmíì sì ni a máa jù bẹ́ẹ̀ lọ àmọ́ ní ọ̀pọ̀ gbà tó bá ti lọ báwọn èèyàn tó lè mẹ́rin mọ́ ṣe rí èmi ò parọ́ fún yàn ìyẹn parọ́ fún yàn nǹkan ò sì ní jẹ́ dúdú kí n sọ fún yàn pé funfun ni ibi tọ́rọ̀ yìí dé yìí àfi kí n lámọ́lẹ̀ fún yín kí n ṣàlàyé kẹ́gbọ́ ẹ wò níbi tí ọ̀rọ̀ yìí dé yìí ó ti bọ̀. Ìyá Alfa ṣé bí mo sọ wípé ọlọ́run ọba láàánú ni ẹ sì bá mi gbé ike bá mi bẹ lọ́wọ́ kọ́lọ́ má jẹ́ kí n yìí fún mi dá kọ́lọ́ má mi dáre padà kọ́lọ́ má jẹ́ kí n fojú kọ́lọ́ má jẹ́ kí n padà lóore yìí. àwọn nǹkan kan wà tí ò yẹ yìí. nǹkan dúdú èmi ò ní sọ fún ìyàn pé funfun ni ẹ wo ibi tọ́rọ̀ dé yìí àwọn èrò sì pọ̀ tí mo fẹ́ dá lóhùn ibi bí ó ti bọ̀. ẹ má jẹ́ olú ẹ bá ń bẹ lọ́hùn màámi ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe yìí tẹ́ ẹ bá lé ayé mi jẹ́